Àmọ́ tó bá bí wọ̀n ní sẹ́lúlà wọ́n lánú kọ̀ọ̀kan ni tó bá kọ ẹ̀jẹ̀ pa mí. Lájà! Abẹ́dá! Ìwọ lọ wá kó kọ́fà tó kó rọra yìí ń gbà wọ̀. Ogun kankan sí, kò sógun kankan mi kankan. Ọkọ mi kọ́. Ọkọ. Tí èyí sáàjì lọ́sàn gan, kí wọ́n sì wọlé wọ́n máa lọ rè gbéyàn. Lónìí lónìí lára gbogbo ẹ̀rù. Kí náà ń dàrú? Lájà wọn ní. Lájà ṣe kí ni? Lájà ṣe ní ńlá. Ṣé Lájà fi tipátipá gba ìbálẹ̀ ọmọ lọ́mọ? Ó ṣe kì í mọ́yẹ̀ tó mọ̀ bá lópọ̀ pẹ̀lú tipátipá. Lájà kó rí fún ẹ̀kọ́ ni o. Ṣàlàkọ́. Ìjẹ́ o, bẹ̀rẹ̀ ní tẹ́. Ọkùnrin tó yẹ láṣejù, bẹ̀rẹ̀ ní tẹ́. Bẹ̀rẹ̀ ní. Ẹsẹ̀ mi ò mọ̀ pọ̀. Kálówó lọ wà lọ́ọ̀nù ni ọmọ ilé ní àti ẹ̀. Irú àwọn ọmọ tó yẹ kí ọmọ ọ̀run rè o. Lájà kò sọ́wọ́ bẹ́ẹ̀. Ẹ kúrò lórí yẹn. Ọlọ́run ṣe wo. Ó mú nǹkan ròdòròdò bọ̀ tí ní bàjẹ́ lábẹ́. Àti lose ẹ. Ọmọ kan, here's what we're gonna do. Just take her to the morgue. Káwọn ọlọ́pàá fi dé for them to come and check on her. Since that to my claim, come below the morgue. Do the necessary things you need to do. All right, sir. Do that right away. Yes, sir. I'm out. Ọmọ ènìyàn ẹ hùwà tó tọ́. Ọmọ ènìyàn ẹ hùwà tó dára. Torí pé láyé yóò lọ bí ọ̀pá ìbọn. Bó bá fi síwájú, a tún fi sẹ́yìn ní. Àní bó fi síwájú, yóò tún fi sẹ́yìn o. Ohun tó bá ṣe là ó sọ. A kò lè gbìn ńlá kárẹ́tì pákí. A kò lè gbìn kòkó ká má retí àlùbọ́sà. Ṣùgbọ́n ẹ dúró náà níbo láyé yìí wá ń lọ. Oríṣiríṣi tí ń ṣẹlẹ̀. Ẹ tètè wí fẹ́ni tó dúró pé kó dúró re. Ẹ bá mi tètè sọ fẹ́ni tó rìn pé kó yá rìn tìfúnra. Torí pé ayé yìí ti dògbò, ó ti dògbò òrè bí àná. Ó dògbò, ó dògbò, ti dògbò. Ọmọ ènìyàn ti fojú egbò tẹ́lẹ̀. Ó dògbò, ìyá èdògbò ti dògbò. Ọmọ ènìyàn ti fojú egbò tẹ́lẹ̀. Níbo nílé ayé yìí wá ń lọ? A ò mọ bí táyé ń lọ. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ṣe là ló mọ̀. Ilé ayé ń burú, àlọ́ ń dá sí ni. Bó ti wù kó burú tó. Àmẹ́, a ní mo ti ń bọ̀ lọ́dọ̀ yín.
Mami tí mi bá ní wá máa sọ fún yín pé òkè mi lè wá ń sìn o, mo ń ṣe nǹkan lọ́wọ́ o. Mo ti ń bọ̀, mo máa tó dọ́dọ̀ yín sìn. Ẹ wo, máa pè yín padà mọ́. Ẹ máa pè yín tí bá ti fẹ́ dọ́dọ̀ yín sìn. Okay wọn. All right wọn. Hello. Hi. Hello. Yeah, what's up there? I'm fine, thank you. Yeah, mo ń drive lọ ni mo wá rí pé kí ni ìwọ arẹwà báyìí ṣe nínú ọ̀rọ̀ tó bá máa ń jẹ́ fi mọ́tò mi gbé ẹ kúrò níbí. Ẹ̀yin ò dẹ̀ ṣe má ṣe yẹnu sá. Don't worry, I'm fine. Thank you. Jẹ́ kí mi ṣe ìyọnu. Jẹ́ ń ṣe ìyọnu. Mo ò lè fi ẹ́lẹ̀ sínú ọ̀ràn yìí. Kí mi dẹ̀ máa drive mọ́tò káàkiri. No, kò make sense. I said I'm fine. You can't be fine now, babe. Jẹ́ kí n gbé ẹ kúrò. Kí ló dé gan-an bẹ́ẹ̀ ṣe insist pé fẹ́ gbé mi ó lè mi ló ṣe insist pé mi ò lọ. Ṣé ibi kan sí mọ́tò yẹn ni? Mo ní mi lọ dé insist pé kí n bọ́ sí mọ́tò yín mo mọ irí ni. Ẹ̀yin ọkùnrin sí yẹn kí n bẹ̀rẹ̀ orí ara yín o. Ẹ mọ̀ mi rí, ẹ mọ̀ bí mo ṣe jẹ́, ẹ mọ̀ wéèyàn tí mo jẹ́, ẹ lè fi gbé mi sí mọ́tò yẹn, ẹ fẹ́ gbé sójà sí mọ́tò yín. Obviously pé bẹ́ẹ̀ ṣe máa ń gbé àwọn èèyàn káàkiri nìyẹn. Tẹ́ kó sí blue. Oh my God. Ṣé torí mo ní mo fẹ́ gbé ẹ náà ló lè tẹ́lẹ̀. Àkọ́kọ́ náà mi ò ń ṣe àwọn tó ń kó èèyàn káàkiri orí títì náà. Hotel. Kò possible kí n kàn máa gbé gbogbo èèyàn káàkiri. But mo insist, àní mo fẹ́ gbé wọ kúrò níbi tó wà yìí. Uncle, mi ò mọ̀ yín rí. Ẹ pàdé mi báyìí. Ẹ dẹ̀ ń sọ fún mi pé kí n wọnú mọ́tò yín yẹn. Mo dẹ̀ ní pé mi ò lọ. Ẹ dẹ̀ tún insist pé kí n wọnú mọ́tò yẹn. Ẹ dẹ̀ sọ pé kò ní kòkó tẹ́ fi pamọ́ síbẹ̀ yẹn ṣá. Mo ní mi ò lọ ṣé tipátipá ni. Ẹ ti ẹ̀ níṣẹ́, o tẹ̀ tí wá wá glaring sí mi pé ẹ níṣẹ́ because ẹ lè níṣẹ́ kẹ́ ẹ sọ̀ka inú mọ́tò yín kẹ́ wá bóbìnrin. Kó bẹ́ẹ̀ sọ máa insist pé òun ò lọ bìkan kẹ́ sọ máa sọ kíkàkàkà. Mo insist pé mo fẹ́ gbé síbẹ̀ ni. Na by force, mo ní mi lọ ẹgbẹ́ get out kúrò wájú mi jọ. Gan kó tó kó sí blue látòkè délẹ̀. Ẹ bọ. God. Ẹ níṣẹ́ o. Just go, please. Wọ́n ṣe rí. Mo sọ pé mi lọ. Wọ́n dẹ̀ tún yín sí ti pé ṣé dandan ni. Ọkọ mi, ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ tó ló máa fún mi lésì. O yìí tí ì fún mi lésì náà. Màmí mo sọ fún yín pé kẹ́ ṣe sùúrù díẹ̀ fún mi sí. I'm working on it. Yes, okay, lẹ́kàn fún ẹ. Sórí bí mo ṣe wà yìí, mi ò kì í ṣe ọmọdé mọ́. Mo ti dàgbà. Ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé gbogbo àwọn tájọ jẹ́ sàwáwò oníkálukú ló ti ọmọ ọmọ wọn. Gbọ́dọ̀ dẹ̀ lè jẹ́ kọ́jú alẹ́ mi kó dùn kó láàrin rẹ̀. Àbí nígbà tí mi bá wá rọmọ ọmọ kí ló wá kù kí ni mò ń ṣe. Ọjọ́ alẹ́ yín máa dùn máa láàrin lágbára Ọlọ́run. Àmín o. Àmín ẹ̀kọ́ fún mi tẹ̀ ń jẹ ẹ̀. Sọ fún yín dídùn lọ́sàn-án máa sọ náà. Àmín. Kó má pẹ́ jù. Àsìkò dúró dẹni kan. Mo ti gbọ́ mọ́. Kò burú, mo ti gbọ́ o. Màá tó dúró díẹ̀. Báwo ni ṣé kí n bẹ̀ tẹ̀bà tó ní mo ṣe síbẹ̀? Yá màmí ẹ máa ṣe ìyọ̀nà. Mo ti yarí ìṣègùn tó máa bọ̀. So bá dẹ̀ ti kó lọ́dọ̀ yín sí mo fẹ́ dọ́dọ̀ pọ̀dé. Ṣé o ti pè é ni? Ní àti ti sọ̀rọ̀. Ṣé dáadáa ló wà? Àdúgbò wọn. Olúwa ṣeun. Yes ma. Ilé ọkọ mi. Yes ma. Ẹ ṣe wa. Ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Ẹ jẹun ọwọ́ sọ. Ẹ ń bẹ̀ bomi náà. Yes. Ó ga o. Ẹ̀yin ò sọ fẹ́ púpọ̀ ń bọ̀. Ká ní pé mo ti mọ̀ pé ẹ̀ ń bọ̀ mi dànù. Ṣé bí màá ti dáná lẹ́dùn? Màá ti rẹ̀ fọ́, màá ti ṣe gbogbo ẹ̀dùn. But ṣebí ìwọ náà mọ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi wípé ó lè débì kó change mind ẹ̀ kó lóhun ò jẹun mọ́. Ọlọ́run náà ló ní kó má dáná.
Yeah, because mo ti ya eatery mo dẹ̀ ti jẹun kí n tó débi. Ṣọ́tọ̀. See wahala, no problem. But if I need anything, just call me. Thank you, dear. O ṣé dear. Ṣé. Ọ̀rẹ́. Jẹ́ ká bára wa sọ tọrọ. Okay. Ìgbà wo ló fẹ́ continue láti máa jẹun káàkiri eatery bí èkó? Àgbà ló ń dà lọ yìí náà. À ń sọ fún ẹ wípé kó wá èèyàn kan sílé tó máa pátá sí ẹ lẹ́nu, tó máa bẹ́ẹ̀ sóúnjẹ sí nǹkan tó fẹ́. Ṣùgbọ́n o ò gbọ́ sí wa lẹ́nu. Oh, ṣé bí ọ̀sẹ̀ bàbí? Wàrógò, ọ̀sẹ̀ kan ni mo bẹ́ẹ̀ sọ rẹ̀. Má fọ̀rọ̀ mi ṣeré náà. On the more serious note, that dear mi dẹ̀ ń làágùn. Ìran ni ọjà mọ́. Mo ń gbìyànjú. Mi ò ṣáà ní lọ gbó lóṣó sílé. Ọ̀rẹ́, nobody is saying that. Are you getting it? Ṣùgbọ́n sórí Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ìgbà ara là ń búra. Ìgbà wo ni wọ́n fẹ́ bú tiẹ̀? Look at me tí mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ń sìn. Mo ti marry. Mo ti bímọ 2. Àwọn ọmọ mi gan ti padà ń pè ẹ́ lọ́nkú. No, má sọ̀rọ̀ lọ́bẹ̀. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Wọ́n mú late comer lórí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí o. Tásìkò èèyàn bá ti tó èèyàn máa bí téèyàn ni. Ẹ jọ̀ọ́, ẹni ní Friday. Ṣàmàlọ́ club alẹ́. Ó já mi dànù lórí ọ̀rọ̀ yẹn. Straight up. Àwọn kò sí wàhálà. Tí o mọ̀ pé tí n bá ti gbọ́rọ̀ club ara mi máa yá ni. Ìgbà wo la ń lọ? Tó bá ti ready jẹ́ kí n mọ̀. Mo ṣe ń sọ̀rọ̀. Jọ àwọn ọmọ mi ń kọ̀, mo ti rí wọn ti pẹ́. Àwọn ti lọ school, o lè bá wọn lé wò yìí. Tó bá dúró pẹ́ jù báyìí lọ́gàn wá báyìí. Màá dúró bá wọn ṣeré. Wọ́n dúró káwọn ọmọ mi báyìí. Yes, màá dúró. Wọ́n á tún dé, wọ́n á tún padà pè é lọ́nkú. Jẹ́ kán pè mí lọ́nkú kó lè dùn mí. Ọ̀rọ̀ ojú ẹ̀ mọ́ rẹ̀. Bọ́ọ̀lù fẹ́. Ṣé mi lóore? Àwọn máa ń láti bá mi ṣe yán yẹn, mo fẹ́ jẹun. Serious? Yes, now. Ṣé okay, nǹkan tó ń sọ yẹn orí bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ń dùn ẹ̀ o. Kó lè dùn mí. Àjẹkọ́rọ̀ ọdún ẹ̀. Àsìkò Ọlọ́run. Tí ọ̀rọ̀ bá dùn ẹ̀ o ní tètè ṣe. Mo drink yẹn náà. Okay. Ṣẹ́rù ń bá ẹ̀ ni. Fi ara rẹ̀ máa mi ò búrò ẹ̀wọ̀n ní mo drink jọ. Màmí tó jẹ́ pé àtìgbà tí wọ́n ti gbọ́ pò ń bọ̀ ni màmí ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tẹ́nu ń jẹ́nu lé. Màmí láìkan máa dáná fúnra wọn. Ṣé yẹn ló ṣe ní kí n má lọ assist wọn ní kitchen? Irú ojú wo ló fẹ́ kó máa fi wò mí báyìí? Ojú ọmọ dáadáa ni mo fi rí ẹ. Mo ní kí ọmọ tó ń bí léèrè tó gbẹ̀pọ̀ lè yẹn. Ṣé náà mi sí? O ti fi rí ẹ̀wọ̀n. Ó yẹ kó tó dáa ní ẹ̀. Badmus, owó jù lọ sọ́jà. Màmí Dìde jókòó, ẹ ṣe jàre. Ẹ̀yin wo ẹ̀ kò jẹ́ kí n gbádùn láti jọ ẹ̀. Láti jọ nǹkan tó kàn pariwo mo fẹ́ rí mọ́mì, mo fẹ́ rí mọ́mì, mo fẹ́ rí mọ́mì. Mọ́mì ló ti rí ṣó ti tán. Kò sí wàhálà, ilé ló wọ̀ torí mo rí wípé ọmọ tó dáa ni ẹ́. Fọkàn ẹ balẹ̀, èmi ń séńjẹ fún yín ni ó mọ̀ mi lè máa ń séńjẹ o. Mi sọ fún ṣùgbọ́n máa tó bá ti wọlé tó ń sìn ìwọ ló máa ṣe àáfi mọ bí ọbẹ̀ ṣe máa dùn sí. Mọ́mí, ibi tẹ́ mọ́rọ̀ lọ yẹn gbogbo nǹkan mi ló dùn, gbogbo nǹkan mi pátápátá ló dùn. Bẹ́ẹ̀ màmí gbogbo nǹkan ẹ̀ ló dùn. Lóòótọ́. Ṣèbáyé dùn ni gbogbo nǹkan ẹ̀ ló dùn. Mọ́mí, ẹ má máa ìdẹ̀mú mi pé ọbẹ̀ mi dùn. Stop now. Ẹ jẹ́ wo ti gbé kalẹ̀ ọ̀pọ̀ pọ̀ bàjẹ́. Thank you, ma. Wọ́n ní o. It's so nice. I like her. Àmọ́ mi kò sí nǹkan tó kàn wọ́n. Wọ́n dẹ̀ ṣe láìkí ni ẹ̀, wọ́n lè yọjú wọn fún ẹ. Tọ́ ẹ pé tán ṣe rí ẹ̀kan fún ẹ láti kọ́kọ́ pè mí wọlé pé jẹ́ ń rí ẹ, ó ti tán. I won 3-letter word. Stop! But I won. Babe. Hey, baby. Babe. Oh my God, come on. I miss
What's what? What is what? You didn't even call me all through at work. I miss you. You should tell me you miss me. Tell me you love me. Tell me. But you didn't call me all through. Down. Fish from Joe. Oh. Down. What's that? Oh, I'm so tired. Oh, Joe. What's that? Oh, try. Stand up. I can't walk it by. Okay, bye now. You have to be strong. I'm strong. No. Okay, bye. Let's stand up now. Get to lonely, bye. I'm not serious anymore. Rubbish, lost. Oh my God, calculation be. Oh. No, mumbe. Bono. Ṣé yóò lè bẹ ṣe nǹkan ni? Ká ní mo fẹ́ ṣe kà fún ẹni mo máa ṣe báyìí fún mi. No, mi ì ṣe kà mo ń bẹ ṣe nǹkan. Yes, now. Damn. Hello. Kí ló ṣẹlẹ̀ yẹn wá gba méjì? O jẹ́ má protect ẹ̀ bóyá ìwà yẹn inú nẹ́ẹ̀tì Fẹ́mi ló ń bọ̀ o. Kúrò fara ìbàdí ní sùúrù sọ torí pé bọ́ọ̀lù nẹ́ẹ̀tì fẹ́ lẹ́sẹ̀ wá léra ìkiri ní lójú ọmọdé. A léra wa kàn ṣeré ni nà. Ó ga. O jẹ́ ìmọ̀gbà tó yẹ kó wọlé. Àsìkò tí mo wọlé sí náà dáa jẹ́ kí ọ̀dọ́ bàbá yín sáré kiri. Ayédè. Oh God. You see, Sherry, inú mi máa ń dùn tí bá wá sí ilé yín yìí nítorí pé bí ẹ̀yin méjèèjì máa ń bára yín ṣe ó máa ń wú mi lórí gan. Ayédùn mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi gan. Ó ti pẹ́ tí mo ti rọ́ọ̀rẹ́ mi nù múdì last. Kò fẹ́ kórí ẹ̀ máa wọ ẹ̀. Can you see? Sorry wípé èmi ni mo mú happiness wọnú life. I've always been happy before I met you, you know. Wow. Do. Ká má parọ́ ìwọ ló bá mi amplify ẹ̀. Uncle Bode. Ma? Kí ni kí n fa yín? Ǹjẹ́ yìí. Mo like nǹkan tó bèrè yẹn o. Torí smoothie tó bá fún mi fún yẹn kó wá jẹ́ ètò tútù. Okay, yeah. Thank you. Oh, baby, stop. Stop it. Kí ló ṣẹlẹ̀? I got you. No problem. I'll be back. So fẹ́ kí délé kí lọ máa bùyá ìṣó. Ìgbà tó lọ bùyá ìṣó nǹkan kí ló kàn mí? Kí ló ṣe? I'm so happy for you. Ṣé kí n máa parọ́ fún ẹ? Ọmọ tó ń wọ yìí, ó ti fẹ́ fífẹ́ pa mí. Àfi bí ẹni pé mo ò róbìnrin rí o. Ọ̀rẹ́ mi, ìwọ bóyá fẹ́ fi pẹ́ ló dáa. Ṣùgbọ́n ẹ tó fi tẹ́ gógó rẹ̀. Serious. Ẹ̀sùn mi yẹn dá o. Ọlọ́run á jẹ́ kí ẹ túbọ̀ bàrà yín kalẹ̀ o. Àmì máa ń wòyìn bí ẹni pọ̀ ń ṣe kí ọ̀rọ̀ tó nọ́mà náà ló ń sọ kí ló le tó yẹn. Jọ́ bolo tí ń bọ̀ jọ. Bó ni mo ti fẹ́ máa bọ̀ ju sáìtì lọ. Ìwọ ti sáìtì yìí náà ṣá. Ẹ káre ẹ̀yin ọmọ ayé. Ẹ̀yin ọmọ tó ń gbénu lépitú. Àtúgbórí ilẹ̀ dára. Ẹni mọ̀ yín ò kò yín. Ẹni kò wá ò mọ̀ wá. Ká tó bẹ̀rẹ̀ ìpàdé tòní, ta ló lẹ́sùn láàrin yín? Èmi ní yeye. Àtọ́lá ní. Yeye. Ó yá fọ̀. Àwọn òbí mi ni àwọn tẹ́ fi mí sí lọ́dọ̀. Wọ́n ń dà mí láàmú. Wọ́n mú mi lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́tàn wọn. Wọ́n fẹ́ yọ mí lẹ́gbẹ́. That's quite funny. Kí ló fẹ́ ká ṣe fún wọn?
ṣé ká fi ẹ́ dà wọ́n láàmú ni. bẹ́ẹ̀ ni yeye àmọ́ díẹ̀díẹ̀. àṣẹ́gun. ẹ ṣe yeye. tata sálámọ́. yeye. báwo ni àwọn èsì iṣẹ́ tá a gbé fún yín. yeye gbogbo àwọn tí a gbé iṣẹ́ lọ́wọ́ pátá wọ́n wà ní ìpàdé lónìí. yeye iṣẹ́ tí ń dáhùn lára ọ̀gá mi mo ti da orí iṣẹ́ ẹ̀ kodò kò ní pẹ́ kò ní jìnnà tó máa fi dẹ̀dùn arin. Good. Ayedun. Yeye. Speak. Àwọn mi ti mú Badmus kí n bẹ̀rẹ̀ sí ní fi dá àrà tó wù mí lókun. Wàá wá ṣe kíá ni o. Wàá ṣe kíá pẹ̀lú àrà tó fẹ́ fi dá. Nítorí iṣẹ́ pọ̀ fún ẹ láti ṣe. Àtiwọ́, àti ara ire, àti Bọ́lá Dalẹ́. Iṣẹ́ pọ̀ fún ẹ mẹ́tẹ̀ẹ̀ta láti ṣe. So, speed up. Láìpẹ́ láì jìnnà, iṣẹ́ máa bẹ̀rẹ̀ sí ní dáhùn lórí ẹ̀. Good. Ọ̀rẹ́, o tún ti lọ sí Dubai pẹ̀lú ìyàwó ẹ̀. Jayé kiri ṣá. Ṣàrọ̀ra jayé. Bá mi náà kí tó bá jí. Yeah, no problem. Òun náà wà. Wà á dúpẹ́ lọ́wọ́ lọ. Okay. That reminds me, ọ̀rẹ́. Yeah. Mátà tí èmi àti ẹjọ́ ń ràn ẹ̀ kó tó lọ yẹn. Mo ti gba message kan lánàá tí ó dẹ̀ fẹ́ jọ wípé ó ti fẹ́ máa bọ́ sí. So o ní láti tètè dé kò lè jẹ́ ká wá run kíní yẹn kanlẹ̀ kò yẹ kó má bàa bọ́ mọ́ wa lọ́wọ́. Ó bẹ́tà èmi náà mọ̀ ìpínlẹ̀ Èkó owó ṣàlọ́ ná bí tó wà. It's alright, no problem, no problem. Ìyàwó ẹ̀ Badmus ní kí n máa kí ẹ o. Ó ga o. Ìgbà wo ló ti sáyà lọ Dubai sínsìn? Bó ṣe yà ẹ́ lẹ́nu ló ṣe yẹ mí náà lẹ́nu. Well, kò sọ fún mi kó tó lọ but aṣáàdúpẹ́ àwọn méjèèjì ti ń jayé wọn kiri ẹ̀jẹ̀ àfi wọn lẹ̀ ṣó mọ̀ pé àwa náà la ní kó wá kan ṣe kan ó dẹ̀ ti wá kan ṣe kan báyìí. Kọ́ṣà máa fàyàn fọ́ ẹ mọ orí èèyàn tó rẹ̀ yín jẹ. Ọ̀rọ̀ tó sọ yẹn náà ọ̀rọ̀ ni ṣùgbọ́n èmi feel pé kò lè fàyọ̀ fọ́ nítorí pé tó bá wo àwọn méjèèjì wàá rí pé inú wọn ń dùn síra wọn. Èjì ọ̀rẹ́ mi náà kì í ṣọmọdé náà a dẹ̀ ti ń bá sọ̀rọ̀ yìí ti pẹ́ pé kó wáyàwó so mo fi pé bínú wọn ṣe ń dùn yẹn tó bá wò dáadáa wàá rí pé wọ́n love ara wọn. So mi rò bóyá kó fàyọ̀ pọ̀ àmì o Jésù àmì o ẹ̀yin náà ẹ jẹ́ kó ṣeé ṣe o. Ṣé ṣàgbàgbé pé mo ń travel lọ́jọ́ Friday ṣá? Ó tọ́ mà ní ó yà ìpolówó lọ sí conference kan. Ẹ nà ó. Kí ló wá dé tó tún sọ fún mi ṣebí o ti sọ fún mi tẹ́lẹ̀ ṣé o fẹ́ kí n tẹ̀lé ẹ lọ ni. Ẹ má ní tó bá lè bá mi gbé fáìlì. Irú ọ̀rọ̀ wo ló sọ yẹn ó ti fáyọ̀ fọ́nà ó kàn bá gbogbo ẹ̀jẹ̀ ní ṣá. Èmi tí mo ti wò pé on a good day o tó bá ti agree kí n tẹ̀lé ẹ lọ máa fún ẹ láwọn treatment tó make sense a ní nice treat o tẹ̀ ní feel pé ibi iṣẹ́ ló lọ kò ní yàtọ̀ sílé ní kíni. Ìwọ náà withdraw ọ̀rọ̀ tó sọ náà. Ó dá má bínú. Let's go together. Here you take me. No problem. How is that? Babe, then kankan tó wà mind mi tí mo fẹ́ sọ. Kí ni ẹ? I'm thinking pé ká pe mọ́mí. Maybe come up our ṣeré for a while. Mami. Mami ma kì í láì kọ́ máa fi lé wọn lẹ̀. Wọ́n máa fẹ́ sọ pé kọ́ àwọn báyàn ṣeré báyìí ṣeré máa ń dàbí ẹni pé ilé wọn tó fẹ́ fílẹ̀ yẹn máa ń dàbí nǹkan lójú wọn. Mami ò lè wá o. Bó ṣe lè sọ fún wọn náà Ọlọ́run lè nìkan gbọ́. Bí màmá mi là ń sọ̀rọ̀ nípa yìí náà o. Mo ti bá wọn sọ láìmọye ìgbà rí náà even kí mi àti ẹ̀ tó máa rí. Ó kàn sọ́nà nípa àwọn olè wá wa àwọn olè fílẹ̀ àwọn lẹ̀ so. Ṣùgbọ́n wípé mo rí mọ́mì gẹ́gẹ́ bí màmá mi ni. Jọ̀ọ́ mo fẹ́ kó bá mi fún ní trial. Wọ́n lè gbọ́ this time around. Okay. Tó bá jẹ́ nǹkan tó máa fẹ́ màmá mi náà dùn nìyẹn.
I'll try it. Thank you, baby. You're welcome. Anything for you. Otiji. Ọmọ bad gan. O dey finish our méjèèjì bẹ́ẹ̀. Ó lágbára o. Mi ti expect ẹ pé ó lè handle wa bẹ́ẹ̀. Mo fojú jí bàjẹ́. Mélòó Roy. Tẹ́ bá pọ̀ jù báyìí lọ. In fact, ẹ tún mẹ́rin márùn-ún. Mo máa bá yín ṣe gbogbo eré. Nǹkan tẹ́ kàn ní láti ṣe fún mi ni pé kẹ́ add to my money. Tó bá ti wà ńlẹ̀ eré gan pọ̀ ńlẹ̀ ó pọ̀ gan Ọlọ́run. Ọlọ́run wa. Ó burú gangan ni o. Ó lè ṣe bẹ́ẹ̀ mi expect ẹ. Anyways, àmà marry later. Ó ti yẹ. Of course, money now. Money. Anytime, any day. Kẹ́gbẹ́ mẹ́rin. Mo wà nílé máa ń pa ní ìṣeré ẹ̀kọ́ máa ní láti dọ́gbọ̀n. Mílẹ̀ ọmọ yìí bad gan. Nice one, mo gbádùn. Anyhow, sha, I'm a full later. Okay. Okay, go check out. About to ready to go. Yeah. All right then. Yeah, later. Hello, good morning. Good morning, ma. I'm checking out. Excuse me, ma. Sorry, ma. Hey, take clear on bills. Bills? Yes, ma. Me, I understand. I want to tell you one lano. Only when you let me clear bills on Jane. Or to some drink on. One name, Mama, son, won't you? Hello. Okay. 7-5, ma. 7-5. 7-5. Yes, ma. Anyways, èmi ò ní cash kankan lọ́wọ́. Ṣé ẹ lè gba transfer? No problem. Account number. Okay. This is Sola. Mi ò mà rí fóònù mi. Bí báyìí mo fi sí. Mo ṣì rí fóònù yìí lánàá nígbà táwọn guys yìí transfer owó sí mi. Níbo ló wá wà? Yeah. Pẹ̀lẹ́. Báwo lẹ máa sanwó tàá báyìí? Àǹtí, èmi rèé ẹ̀yin rèé ní báwo mo ṣe fẹ́ sanwó yín. Owó ká fóònù tí mo ṣe transfer ni mo ń wá yìí. Kí ni ká wá ṣe báyìí mà? Níbo ni fóònù mi wá wà? Hello, manager. Ẹ jọ̀ọ́ sir, mo need you ní reception. Okay, sir. Mo rí lánàá. Ebi mo nǹkan tí mo lè ṣe síbi. Good morning, sir. Sister yìí ni wọ́n fẹ́ check out. Wọ́n dẹ̀ ti clear wọn bills on tán. Okay. Ẹ gbọ́ madam, kí ló ṣẹlẹ̀? Uncle, ayé yín á kú dá. Fóònù mi náà ni mo wá kí n lè ṣe transfer fún wọn. Mo dẹ̀ ti tú gbogbo báàgì sí mi ò rí fóònù. Kí lẹ fẹ́ ṣe? Báwo lẹ fẹ́ sanwó tọ̀dọ̀ wa? Bóyá kí n lọ wò lókè, bóyá òkè ni fóònù mi wà. No problem, you can follow her. Okay. Kí ni mí ní ilé ìsìn? Ẹ kàn mú yẹn dààmú yàn lọ sókè. Ẹ wá ń pé owó wà ńbẹ̀. Àtìgbà tẹ́tí ń kálò ló mo ti mọ̀ pé kankan wà ńbẹ̀. Kò sí fò kankan bẹ́ẹ̀. Ọkọ̀ dààmú mi lọ sókè ni. Ẹ gbọ́ madam, kí ló ṣẹlẹ̀? Ṣé ń brainwash wọn bí ni? Wọ́n ti jí fóònù mi lọ ni. Kí lẹ wá fẹ́ ká ṣe? Ẹ ní láti sanwó yẹn náà. Uncle, ẹjọ́ má bá yín mú wá. Ẹjọ́ bíi ti báwo? Ẹ lọ pé security fún mi. Máa ń wá uncle ẹjọ́. Mo máa mú wá. Uncle ẹjọ́, mo máa. Manager ni there. Wá sí reception nísinsìnyí. Uncle. Aunty, ẹjọ́ nítorí Ọlọ́run má bá yín mú wá. Ṣẹ́rí kí n ti mọ orí yín. Tẹ bá ti fáìn tẹ ti ṣe kété báyìí. Bẹ́ẹ̀ máa ń ṣe Tẹ máa ti nìyẹn. máa brainwash àwọn èèyàn lẹ́wà. Mi ò ṣe rí, mi ò kí ń ṣe irú ẹ. Babe,
Ṣé tó bá di weekend ká lọ sí cinema bí? Yeah, it would be nice. Adele gba birthday beach now. Okay. No problem. At least you tell if you sinmi díẹ̀. Babe, o fẹ́ sùn àbí? Orúkọ mi. Má lọ nù lé náà. Ó ṣáà lè kó bèèyàn láti wà lẹ́gbẹ̀ẹ́ tó bá ti fẹ́ sùn. Ẹ káàbọ̀. Kí ni ó fa ìpàdé pàjáwìrì? Olórí ló rán wa sí ẹ. Ó ti tó pàdé méjì kan tá a ṣe táàrí. Ṣé kò sí? Kò sí nǹkan kan. Ẹ bá mi bẹ̀ yèyé àti gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá wípé kán má bínú. Akíndánidání yìí ni ó fi mí lọ́rùn sílẹ̀. Gbogbo ibi tí mo bá ń lọ, gbogbo ẹ̀ ló ń tẹ̀lé mi lọ. Ó wà lára iṣẹ́ tí yèyé rán wa sí ọ. Ó ní ò wá jábọ̀ iṣẹ́ tí a gbé lé ọ lọ́wọ́. Mo fẹ́ fi òkú kan pẹyẹ méjì ni. Mo ti ní kó ránṣẹ́ sí ìyá ẹ̀ kó máa bọ̀ lọ́dọ̀ wa kí àwọn méjèèjì lè wà ní àrọ́wọ́tó mi. Àmọ́ ó dàbí ẹni pé ìyá yẹn ní agídí díẹ̀. Má wulẹ̀ ṣe wàhálà lórí ìyẹn máa yé dùn. Ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ ti wà lẹ́nu gate. Ẹ kú àlejò. Àwa ń lọ náà. A máa bẹ jíṣẹ́ fún yèyé. Má wàá pẹ́ lórí iṣẹ́ yìí mọ́. Ọwọ́ kì í pẹ́ ní sáà kéèké. Ó dàbọ̀. Bye. See you soon, Ayedun. No, more okay, baby. More okay. Yeah, I am. More. Nífẹ̀ẹ́ ó di dandan kí n wá ọkọ mi ṣe dáadáa ni báwo ni nǹkan ṣe wà dáadáa. Mo wà dáadáa ẹ jókòó. Ọlọ́run ṣeun o. Ẹ ti sọ pé ẹ ti lọ́mọ kan síta. Má bínú pé mi ò sọ fún ẹ ṣé onígbà tó ti mú òun dé báyìí tí mo ti rí fi ṣèkejì ara tí mo ti worú ọmọ tó jẹ́ mo ti rò pé ọmọ tí mo bí síta òun lélẹ̀ òun ló bá mú wálé. Ẹ ṣe jàre mọ́ mi òjò tiẹ̀ lélẹ̀. Ẹ jẹ́ kí n gbé báàgì wọlé. Ó jàre. Yes ma. Ẹ ṣe. Bàbá tí wọ́n ti ní pé ń bọ̀ náà ṣùgbọ́n màá dẹ̀ ti wá gbé. Mo ní kí n fi ṣe surprise fún yín náà kí n kọ̀ yọ lójijì torí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi ò lè ti lé mi pa àmọ́ mo wá wò pé jẹ́ n ti torí yín kí n ti pa. Ètò ń yà mí lẹ́nu bí ọ̀rọ̀ yín gangan ní màmí. Ẹ ti lé yín pa. Mo ti pa ni. Ẹ dẹ̀ máa sùn síta torí Ayedun. Ṣé kò tó torí ni? Ẹ dẹ̀ máa sùn síta. Màá sùn síta wọn. Ṣé ta ni mo wà yìí ni? Sórí ọ̀hún ilé, ibi ilé. Ìgbà tí wọ́n náà ti ṣe nǹkan tí mo fẹ́ tó ṣe ohun tó tẹ́ mi lọ́rùn sí mo gbọ́dọ̀ máa yí kiri ni. Mo bá lọ́jọ́ mélòó kan lọ́hùn máa lọ́jọ́ mélòó bí. Bówó mi gbà mo lè ní mo fẹ́ kó wá síbi pátápátá. Ayedun fàyè gbà mí. Bẹ́ẹ̀ ni, ibà Ayedun ni. Màámi. Ọmọ mi. Ẹ̀yin. Bẹ́ẹ̀ ni Badmus. Lẹ́yìn Ayedun tún ní. Ayedun tún ní. Ó ti yé mi kò sí wàhálà. Ṣé kí ló fẹ́ jẹ? Ó gbà wá ṣe Ayedun. Mo jẹ́rìí ẹ̀. Á pata sí mi lẹ́nu. Báwo dé ní gbogbo ẹ̀? Ayedun oúnjẹ yìí dùn Ayedun kọ́kọ́ ló dùn oúnjẹ Ayedun gan dùn oúnjẹ yìí dùn o ọmọ ọbẹ̀ sè ó ń lọ tìrín tìrín ni àbájọ ó ti yé mi ó ti yé mi. Ẹ má jẹ́ ká ta pa yín lórí ẹ̀.
Bó lè pàbílẹ̀ jọ bá mi bomi sínú bẹ́yẹn. Oúnjẹ yìí dùn. Mo ń kó mi ní làlàlà. Ayédùn bá ń bomi kí n mú mi. Ó mú mi ẹ lọ́wọ́ náà. Ẹnu ọwọ́ kẹ bomi tẹ fẹ́ mu, ẹ̀yin lẹ fẹ́ mu. Àbí? No, okay, man. No, okay. Itu mah. Mana jauh? Ya, Mana jauh kayak mumi ni now? Tó ṣe nǹkan tó ṣe lẹ́ẹ̀kan yẹn wà òkè. Nǹkan tó ṣe lẹ́ẹ̀kan yẹn ṣó mọ̀ pọ̀lọ́ dání. Kí ló ṣe? Mo ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe. Jọ kí ló dé tí mọ́mì ní pé kò bá wọn bu omi tó ń sọ pé wọ́n jẹun lọ́wọ́. Ṣé wọn náà rí nǹkan tí mọ́mì ń ṣe ni? Kí ló ṣe? Bó láì ṣe pé mọ́mì ò ní table manners. Nǹkan tí mọ́mì fẹ́ gbé iwájú wọn gangan báyìí ló wà náà. Ṣó sick ni? No, ṣé nǹkan ń ṣe ẹ ni? Màmá mi ló ń bá sọ pé láì ṣe pé wọn ò ní table manner. Màmá tó bí mi là ń sọ̀rọ̀ nípa èyí. Babe, a ní kó lẹ́yìn láti máa calm down. Ṣórí tí wọ́n gan bá suspect dáadáa, wá rí pé mọ́mì kan mọ̀ fẹ́ ni mí lára ni. Ọwọ́ méjì ni mo ní. Mo ń fẹ́ yọkan jẹun, mo dẹ̀ fẹ́ yọkan support ara mi. Owó wo ni mọ́mì expect kí fi bá wọn gbó mi náà? Kí ló ń sọ jáde lẹ́nu yìí? Májòkó yẹ lẹ́nu náà, owó ò pé mẹ́ta. Bóyá torí pé mọ́mì dẹ̀ like mi gan ló ṣe ń ṣàṣejù o. Sọ́tò ló láìkẹ́ lọ ṣe wá gbọ́dọ̀ fi gbogbo nǹkan kó fi tẹ́ra ẹ lọ́dọ̀ wọn. Ṣé o gbọ́ nǹkan tó ń sọ ni? Màmá tó bí mi sọ pé kó ṣe nǹkan, ayò yẹn tí wọ́n fẹ́ díẹ̀ mú débi pé o sọ fún wọn pé owó ò pé mẹ́ta. Babe, I just advised you pé kó máa take nǹkan easy, be calming down. Kò yẹ. Tó bá feel pé nǹkan tí mo ṣe wrong, tó bá ti dọ̀la, máa bẹ̀ mọ́ mi. Ṣẹ́gbọ́n sá, ẹ má bínú. Bẹ́tà, kan tó yẹ kó sọ síwájú ló ń sọ sẹ́yìn, tó bá dọ̀la wà bẹ̀ mọ́ mi. Tí wọ́n ń bínú ni. Á dẹ́gbẹ́ mi o, á dẹ́gbẹ́ mi kó kálukú sùn mi o. Sùn sí mi kí n sùn ní o, wà sùn. Má bínú náà, bọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yóò tó nǹkan kan, ó yẹ kí mọ́mì kan náwó gbòmí. Ọmọ ènìyàn ẹ hùwà tó dára, torí pé láyé yóò lọ bí ọ̀pá ìbọn. Bó bá fi síwájú a tún fi sẹ́yìn ni, àní bó fi síwájú yóò tún fi sẹ́yìn o. Ohun tó bá ṣe là ó sọ, a kò lè gbìn ńlá kárẹ́tì pákí, a kò lè gbìn kòkó ká má retí àlùbọ́sà. Ṣùgbọ́n ẹ dúró náà, níbo láyé yìí wá ń lọ? Oríṣiríṣi tí ń ṣẹlẹ̀, ẹ tètè wí fẹ́ni tó dúró pé kó dúró re. Ẹ bá mi tètè sọ fẹ́ni tó rìn pé kó yá rìn tí fúnra. Torí pé ayé yìí ti dògbò, ó ti dògbò òrè bí àná. Ó dògbò, ó dògbò, ọmọ ènìyàn tí ń fojú egbò tẹ́lẹ̀. Ó ń dògbò, ìyá ẹ̀ ń dògbò,
ọmọ ènìyàn tí ń fojú egbò tẹ́lẹ̀ níbo nílé ayé yìí wà ń lọ a ò mọ bí táyé ń lọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ṣe là ló ń pọ́n ilé ayé ń burú àló ń dá sí ni bó ti wù kó burú tó mo ní lábẹ́ bó ti wù kó rí kò ṣàyẹ ká fojú egbò tẹ́lẹ̀ níbo láyé yìí wà ń lọ ṣé kò wá sẹ́ni tá lè finú tọ́mọ́ ṣé kò wá sẹ́ni tá lè finú wé mọ́ ìwà ènìyàn burú ó kọjá bẹ́ẹ̀ inú ẹ̀dá jìn ó jìn ìjọ̀run lọ níbo láyé yìí wà ń lọ ayé dorí kodò ó dorí kodò ilé ayé ti dògbò ilé ayé ti dògbò ọmọ ẹni dògbò ti fojú. Ó ti jí. Ó ti jí. Mo really enjoy ẹ̀yin méjèèjì. Àwa náà enjoy ẹ̀ gangan. I enjoy ẹ̀. Next time, máa fún yín discount. Tí a bá dẹ̀ tún need service ẹ̀, a máa pè é, àwa ti fẹ́ máa lọ. Kò need máa pè yín. I'll call you. Ẹ bá mi kọ̀rọ̀ yín. Ìwà rẹ̀, ìṣe rẹ̀, la ó fi dá ọ lẹ́jọ́. Ìwà rẹ̀, ìṣe rẹ̀, la ó fi dá ọ lẹ́jọ́. Ìyá ẹ mo breaking wèrè èmi ò rí ibi tó lóṣó tí ń lo password yìí ṣé ó yẹ kó mọ̀ wípé máa fi nǹkan pamọ́. àná gbọ́dọ̀ sì kí ọ. ó ṣiṣẹ́ aṣẹ́wó àwọn olówó sórí WhatsApp yìí ká wò wọ́n ń wòye tó máa lọ. Yes ilé ti agree láti meet. wá ṣeré. ó ti agree láti meet. ẹ jẹ́ sáré sọ time fún jẹ́ sáré sọ fún. gbogbo àwọn tí mò ń rí lórí DP yìí súùtù lọ́wọ́ ó dàbí pé corporate people ni wọ́n o. àwọn corporate wọ́n máa ń lówó. wọ́n ti máa sọ wọ́n á lọ sọ it's like ìyìnbó àwọn eléyìnbó nìyẹn. dẹ́njọ́ wow. Ayedun fóònù ẹ máa ríngì o. ẹ wo lóun kó jíwárí mú lọ sùn jáde. Báwo ni? Ẹ máa pè ẹ́. All right, o ṣe. Ayedun, ẹsẹ̀ mi. Ayedun! Yeah! Lady Deo! Ìka kan tó na sámọ́là kejì. Rántí pé mẹ́rin tó kù tìrẹ ní í ṣe. Rere ló pé láyé yìí o. Torí pé ní ta ṣe lóore tí kò dúpẹ́. Ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Babe. Hey baby.
How are you? I'm fine. Kí ló ń ṣe látẹ̀kọ́ tó Femi nìkan lẹ̀ síbi? Mo kàn clean kitchen ni. Wọ́n náà tí ì ṣetán ni. Babe, mi mọ̀ pé tí mo ṣe máa pẹ́ lélẹ̀. Believe me pé kí n kàn check àwọn voice note tí mo skip tí mo ráyè dá wọn lóhùn láti joy. So, ó ní mo ní kí n ṣe kí n dẹ̀ reply àwọn mails mi. Ó ní mo ń ṣe látẹ̀kan, but àwọn òyìnbó tí mo tiẹ̀ wá ń bá sọ̀rọ̀ látẹ̀kan, wọn ò reply mi. Ṣé wọ́n kàn fi mí lẹ́sàn like ká ní kò ń ṣe yẹn ni, màá ti pa laptop bí màá ti ṣe tán ti pẹ́. Because ó ti rẹ̀ mí náà. Pẹ̀lẹ́ kò ṣe jẹ́. Thank you, dear. Thank you. Kí n tó gbàgbé, mọ́mì ṣubú lórí stairs nígbà tí mò ń bọ̀ nsìn. Mọ́mì wo? Mọ́mì of course. Màmá mi ṣubú lórí staircase. Yes. Wọ́n máa ṣe wá ń bẹ̀ gan. Are you okay? No, màmá mi ṣubú ó dẹ̀ wà lórí ìjókòó ń bí, ó dẹ̀ ń sọ bí ẹni pé nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tó normal ni. So, ó yẹ kí wọ́n. Kí ni kí wọ́n ṣe sí i? Àkọ́kọ́ lẹ́lẹ́ yọ̀rọ̀ lọ kí n tó wá fàbọ̀ fẹ́ díẹ̀. Màmá mi ṣubú dẹ̀ ṣì jókòó síbi, ó sọ bẹ́ẹ̀ mi pé kí ni kí wọ́n ṣe sí àbí? Ó ti yé mi, kò sí wàhálà. Omi ò kí ń ṣe physiotherapist náà, kí ni kí n ṣe sí? Wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. Mami! 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 Mami, ẹ má ṣe báyìí. Ayédun! Ayédun ọgbọ̀n náà! Mami! Oh, mami, ẹ má ṣe báyìí. Mami mi lè dá. Mami, okay, ẹ wò mí náà, ẹ wò mí. Mami, kò sí mo ìfẹ́ gbé yín náà. Ayédun ọjọ́ bá bọ̀ kájọ gbé mami náà. Mami, ẹ̀yin náà má ṣe báyìí. Mami, ẹ wojú mi, okay, ẹ wojú mi, mami, ẹ wojú mi. Your fatherland needs you. Ọmọ abílẹ̀ sọ̀rọ̀ abílẹ̀ lánàá káàbọ̀. Ọgá ọ̀rọ̀ ọjọ́ tí sweetheart mi tó wà jẹ́ sí. But nǹkan tí mò ń wò yìí jọ anaphylactic shock. Sẹ́rẹ̀ ìrìlé ìrẹ́nà. Sẹ́rẹ̀ ìrìlé ìrẹ́nà. Márùn-ún papọ̀. Kọ́ ìyá tó bí máa kú rí, mo fẹ́ mọ̀. Ẹnikẹ́ni tó bá dánwó ilé ìwé, I will deal with them ruthlessly. Tó o bá tún lẹ́kọ̀ọ́ jẹ, ó ti di ọ̀dọ̀ tèmi yóò ti pọ̀, ọmọ tèmi ni ó sì yan tèmi. Èmi gbé iṣẹ́ fún yín, kí ẹ lọ bá mi sáàyè èèyàn, ẹ débẹ̀ ẹ lọ rè ń jóṣọ̀ kí. So you're telling me to abandon my good job for that traditional throne? His father might be a polygamist, but they have no tradition that insists their king must marry more than one wife. Àìdédé làwọn eégún kan ṣáà jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní lèmi àti Teresa náà ń lẹ̀ wá lóko. Ìyàwó ń hòhò. Ṣé pé ká gbé lọ sí psychiatric kan? Kí ló kan ṣàkánú ọ̀rọ̀ táwọn yìí. Àrò tí ọmọ ẹ̀kọ́ kẹ̀ǹga yóò jòjó pẹ̀lú ìṣẹ̀tàn ni o. Tó bá wá sọ pé bẹ́ẹ̀ kọ́, máa sọ fún ẹ pé àjẹ́ tiẹ̀ kékeré ni. Ọkùnrin ni yín, mo fẹ́ kẹ́ ṣọkùnrin akin. We lost your wife. Tálẹ̀ ń wá bó lẹ́ ń lọ, tálẹ̀ ìbéèrè báwo lè ṣe wọlé. Ẹ ní sùúrù, ìyàwó ẹ̀gbọ́n mi rèé. Jáde ẹ wò mí ẹ wú bí mo ṣe. My God, ó sọ fún mi pé ó lọ́mọ síta. Ìlójú tí mo ń wo yìí, mi ìlójú ìrìn o. Mo mọ̀ pé iye tí ń ṣe mí. Èmi Mrs. Ìdéhùn ṣé wàá dá mi mọ̀? Ẹni tó bá mọ orin kọ́ ìyàwó mo ṣe. Ẹ̀dá bí ọmọ tuntun tó ṣẹ̀kù sílé ayé tí àìsí ìfún ní orí. I know what I'm saying, I saw her. Ṣé lójú àlá ni àbí lójú ayé? Bó ṣe wò mí, èmi ni mo wẹ̀ fọ́ pàṣẹ bí ọ. Níbo ni mo ti mọ̀ yín rí? Bọ̀dé ṣá, ìyá máa jẹ bọ̀dé tí ò bá jẹ wọ́n. Ó wà lóko ọ̀rọ̀ ìzàrà. Mo lè pọ́tà, mo kọ̀ báyìí, mo kọ̀ ó jókòó báyìí, àrẹ sọ̀rọ̀, kò tí ì wọ́n náà ti. Ẹ jẹ́ ká lọ. Rárá o, èmi ò tẹ́lẹ̀ o. Èmi ká lọ. Èmi ò lọ síbi kankan o. Ẹ jẹ́ ká jọ máa lọ. Mi ò lọ rárá. Kí ló dé kílódé ẹ̀ ń pariwo? Ẹ pariwo, ẹ lè ṣe kí ẹ wáyé. Ọjọ́ orí pẹ́, àṣírí dàgbé, ara tù ẹ́ tán,
Gentlemen, can I help you? Yeah, one softly. Oh, from Mr. Banji? Yes. Báwo ni ó ṣe jẹ́ sí? Ìbọn. Èmi ni last person to marry. Now, Allah! Kí n tó fìbọn fọ́ orí ẹ̀ dànù. Excuse me, sir. Doctor said you just on your face. Oh, thank you. Which way? This way. The bath is long scene. Second room by the right hand side. Okay, second room. By the right hand side. Thank you. Yeah. Thank you, doctor. No, so yes, that's correct. Torí condition mommy no ni mo ṣe ní kẹ́yọ̀dú sí mi. Okay. What's wrong? Sherry lórí ẹsẹ̀ mommy, as you know, due to old age, egun wọn ti máa weak díẹ̀. That's true. Egun wọn yẹn break ni. And the way to fit break, there's really nothing we can do. I'm only láti amputate it. No. Ẹ máa gé ẹsẹ̀ màmá mi. No, now, doctor. Ẹ lè gé ẹsẹ̀ màmá mi. Is there no any other alternative instead of gé ẹsẹ̀ màmá mi? If there was an alternative, mi ò ní dábàá amputation. In fact, tẹ́ bá fly wọn abroad, the same thing tí mo sọ fún yín náà ló máa sọ fún yín bẹ́ẹ̀. Ẹ lè gé ẹsẹ̀ màmá mi now. Àgbàlagbà ni wọ́n boná ti fẹ́ bẹ̀rẹ̀. Ṣó fẹ́ máa fi gírì ní àbí mo fẹ́ máa wọ́n ṣe èèyàn kọ́ ṣe máa gbé wọn àbá fẹ́ gbé wọn so no doctor. Ẹ wá nǹkan tẹ́ lè ṣe ẹ lè gé ẹsẹ̀ màmá mi. There's nothing we can do. Take it easy. Oh. Ẹ̀yin wẹ́dẹ̀. Ẹ rà sá. Pẹ̀lẹ́. Ẹ wá dákun. Ṣé ọkàn ọ̀dọ́ lélẹ́yìí ni àbí tarúgbó? Bàbá kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyìí náà? Nígbà tá a ṣe máa bá yín ṣe é. Ọ̀dọ́ ni. Ọ̀dọ́ ló wà ń bẹ̀ ọ̀dọ́. Bí mo ṣe ń wo yìí, ọ̀dọ́ ni yóò jẹ́. Kí ló tún kù? Ẹ̀jẹ̀ ń béèrè pé kí ló tún kù. Ẹ má padà sẹ́yìn, ó yẹ kó yé yín. Bẹ́ẹ̀ tí yín rí. Ẹ jẹ́ ká gbọ́. Aláàtìyẹn gangan ni kókó. A fojú wi náà ká tó lè rí èèyàn odindi èèyàn mú mọ́lẹ̀ ká tó lè. Ó ṣe nǹkan tó rọrùn. Ó ṣe nǹkan tó rọrùn. Ó yé mi. Àmọ́ ẹ wá fọkàn balẹ̀. Tí n bá ti wọlé nísìn, yín bá yín ṣe owó yín. Tẹ́ẹ̀rì láìpẹ́ tí ó pẹ́ rárá. Ká máa gbọ́ tuntun. Tẹ́ gbọ́ nísìn tí ò ní pẹ́. Ṣe bí ẹyọ kan péré ló kù. Bẹ́ẹ̀ ni, ọkàn èèyàn kan ló kù tí ó fi pé 9. Ẹ wá dákun o. Ṣé mọ̀ pé ọ̀sẹ̀ kan péré ló kù tó sùn yìí ó fi parí. Mo sì gbọ́dọ̀ parí iṣẹ́ òun ọkàn ẹyọ kan tèé tó jẹ́ téèyàn òun ló sì ń dáṣẹ́ ìdúró. Ẹ wá dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ó pẹ́. Bá ẹ ti mọ̀ wá látànú kó tó dé ni owó yẹn gbogbo ni kókó ẹ. Tó bá jẹ́ tówó ẹ fọkàn balẹ̀ tí n bá ti wọlé nísìn ẹ a máa gbọ́ tuntun ẹ ti rí. Sábàárà láti a máa tún padà. Tó ẹ ti rí. A máa padà o. Bàbá ẹ káre ẹ pẹ̀lẹ́ o ojú bá yẹ ẹ ṣe. Mo pẹ́ lọ́la. Kí ló fẹ́ ká ṣe fún? Yèyé, mo fẹ́ ká dání ọlá nítorí oore tó ṣe fún ìrẹ́kọ̀ mi àgbà mo fẹ́ kó gbà látara tèmi kó lówó kó lọ́lá kó lọ́rọ̀ kó sì ní àìsíkì pẹ̀lú kó di ẹni yìí láwùjọ kódà tí bá tẹ̀lé bá ní kọ̀kọ̀pọ̀ lẹ́yìn wá ọ̀la kí gbogbo èyí kó máa jẹ́ títí ẹ̀. Dájúdájú èrè ìwà ló jẹ. Bẹ́ẹ̀ ni èrè ìwà ló jẹ àṣẹ sì ti gùn ún. Ta ló tún kàn?
yéye ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹjọ́ alàgbà ìjọ ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ó fẹ́ fi sùn wàhálà tọmọkùnrin náà ṣe fún mi ó ti pọ̀ jù níṣe ló máa ń tú gbogbo àwọn tí n bá dé ládùúgbò ṣe ló máa ń tú wọn sílẹ̀ mo fẹ́ kí a gbé nǹkan tó máa sìn lé ní ọwọ́. ó kárí Àlàkẹ́ ẹ̀sán yéye gbogbo wa la mọ̀ wípé ẹgbẹ́ kọ̀yàkọ̀yà lẹ́gbẹ́ wa yìí àmọ́ gbogbo wa náà la tún mọ̀ wípé a ò gbọ́dọ̀ kọlu ẹlẹ́sìn rárá nítorí náà á dára kó yàgò fún. yéye ṣé ẹ wá ní kó filẹ̀ kó máa lọ gùn gàlè ni. kò lè gùn gàlè nígbà tó lọ bá ti fi sílẹ̀ sáàyè. Ayédùn. yéye. báwo ni iṣẹ́ tá a gbé fún ẹ. iṣẹ́ ń lọ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ lọ́dọ̀ ti tèmi mi ò ní alátakò kankan díẹ̀díẹ̀ ni mò ń pa sáyé. Good. Sálámọ́. yéye. Honorable Akínọlá ni o ó ti gugire kọjá ewé ìwọ sì ni mo fẹ́ kó lọ ṣe báṣubàṣu. yéye ẹ̀yin náà ti mọ̀ mí lánàá kó tó dé ni màá jẹ́ iṣẹ́ yẹn ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. ìdí tí mo fi gbé iṣẹ́ náà fún ẹ nìyẹn. ṣé kò wá sẹ́ni tá lè finú tọ́mọ́ ṣé kò wá sẹ́ni tá lè finú wé mọ́ ìwà ènìyàn burú ó kọjá bẹ́ẹ̀ inú ẹ̀dá jìn ó jìn ìjọ̀run lọ níbo láyé yìí wọ́n lọ ayédòríkodò odòríkodò. iye ọmọọṣẹ́ yẹn ọmọọṣẹ́. ọlọ o jẹ ṣe tó fẹ́ mi spec ni o ti yẹ má wọ o ṣàǹbá ni máa ń ṣe. mo mọ kọ́sítọ́mà mi ni kò sí wàhálà. gbàgbé. manager ọ̀gá o try o ti fún wọn ní lọ́dọ̀ fẹ́ náà o try. ẹ̀yin méjì dẹ̀ sọ pé ẹ fẹ́ nǹkan kan sà. no àfẹ́ kankan. ní pé ẹ fẹ́ anything ó wà nílẹ̀ o. Wa manager ṣe rí bó ṣe ń wu àwa yìí spec wa gangan ọmọ tó ń ṣe gbogbo ẹ̀ bàlàbàlà tó ń ṣe díbòlòbòlò nínú lounge lẹ́ǹkan yẹn tó sóyìnbó kọjá ń sìn yìí. tó wọ white already kọjá ń sìn fẹ́lẹ́ nìyẹn èbó fẹ́lẹ́ là ń pè é. ọmọ yẹn irú nǹkan táwa fẹ́ gangan tó bá lè bá wa ṣe yẹn àwa méjèèjì ó ti tán. mo mẹni tẹ́ ẹ ń sọ òun ló kéré jù bíi adébínsìn. bro bóyá o get nǹkan tí ọmọ tí à ń sọ ṣòro ọmọ tó wọ white òun ló kọjá sí tó ń ṣòyìnbó bẹ̀rẹ̀ pé. ṣé irú ẹ̀ méjì àbí. no òun nìkan fáwa méjèèjì. ọmọ yẹn ó ṣàn ń ṣó galibé ó ń ṣó player how to get kan. irú wọn mo kó débínsìn bọ̀ ó wọ́n lóòótọ́ bọ̀ ẹ ṣáà ti fẹ́ mi ní kíni tá ń ṣó lè ní ni tá ń ṣó ẹ. ó mi ní wàá gbé dérí. tá ń ṣó ó máa débínsìn sí. ó fàákà nọ́mbà ẹ síbi. ẹ̀yin méjì ẹjọ́ fẹ́ ṣe lórí táǹṣó náà. máa wọlé bá ṣe bá ń ṣe nìyẹn fàákà nọ́mbà ẹ síbi. wọ́n fi yẹn lẹ̀ ó máa wọlé nì bóyá tẹ̀ síbẹ̀ kó gbẹ́lé náà kó tẹ̀ sí. ẹgbà ó ní ẹ má jẹ́ kó delete. tẹ́sí delete kẹ̀. irú nǹkan bẹ́yàn kì í delete lórí fọ́ọ̀mù. mo ti send owó sí ẹ. Sent ó ti lọ. eléyìí kọjá táǹṣó. ẹ má gbọ́ṣọ yẹn o. about eléyìí pọ̀ o ó ń bọ̀ nísinsìnyí ó máa débi. ẹ kó débi o. nísinsìnyí ó ń bọ̀. ẹ kù. well done girls. ẹ kù. Kéde wá wò ó èbí tẹ̀ ń sẹ́yìn ọ̀rẹ́ wa ní ibò wọ́n sọ ọmọ ilé orin bíbọ̀ bí èèyàn náà. ẹni ńlá náà ló ṣe nǹkan lásán. orí ẹ pé ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá thank God pé wọn kàn tiẹ̀ mọ̀ pa wà èèyàn ńlá ni wá. Yes, you're welcome there. Ọmọ ọ̀gá o.
Mi mọ̀ kó lè possible. I must be sincere. Ṣé bí gbà tá wà club yẹn tó lọ ń ṣe unapproachable tó ń ṣe how to get mo ní ṣàmàlẹ̀ approach ọmọ ìbá ẹ̀ ṣùgbọ́n gbà tá débi tó túra ká wọ́n ní wá ọlọ́ọ̀ká ìpa miss ẹni mo ní forgive ara wa Ọlọ́run I'm telling you. Mo ti sọ fún yín mo ní pé kẹ́ má fọ̀ rárá tá bá ti délé iṣẹ́ tá ti dé hotel mo máa túra ká fún yín dáadáa. Ikú náà specialties mi lélẹ́yìí. Yes. Second one ni mo ṣe fẹ́ unleash fún yín báyìí. Wow! Babe, sori specialty ẹ̀ kejì yẹn gangan. Àwọn méjèèjì á lè wait láti experience ẹ lórí bíbá yìí. Fẹ́ kó túká lórí bẹ́ẹ̀ wá, you know what I'm saying? Yeah, no problem. Tẹ́mi bá ti rí alert báyìí, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Nǹkan kékeré ni. Fi nọ́mbà Kí ló ṣẹlẹ̀? No, ọ̀chá àti. A máa ń ṣe pọ̀ ní. A máa ń ṣe pọ̀ ní. O máa wọlé. O máa wọlé. Okay, wait. Máa sọ. Máa tẹ̀ síbi. Fi síbẹ̀ yẹn bá ṣe jọ ń ṣe ti bí pọ̀ là ń ṣòwò pọ̀, you know. Yeah. Yeah, done, baby. Oh, I got it. Yeah, you will. What's about it? I got the second one too. Marina, on should make a last. Bó ṣe wá wà yẹn mo fẹ́ kó farabalẹ̀ bá wa ṣeré gan lórí bed báyìí, you know. Okay, so kí ṣe bẹ̀rẹ̀ lórí Maracana nìyẹn, lórí Flatbush. Let's go. Má ṣeré fún yín. Sọ̀kọ́ lọ. Àyà yín ajá. Ẹ̀yin méjèèjì ẹ̀ tó mímú. Irọ́ nìyẹn. Ẹ má fọ ẹ̀. Irọ́ nìyẹn sẹ́yìn. Àwọn Doctor, thank you so much, sir. Kò ṣọpẹ́. Mo ti ní kẹ́ máa lọ lé ẹ̀yin lẹ́yìn insist. Ṣé rí ẹsẹ̀ mọ́ mi ò ń ṣe nǹkan tó le. Ẹ̀ka tó rí 2-3 days ń sìn. I'm a discharge on. Thank you. You're welcome. Ẹ̀mọ ẹ̀kan ní kí n máa lọ náà ni mi ò lè lọ bẹ́ẹ̀. Àwọn nìkan náà ni mo ní. So mo jẹ́ láti. Excuse me, doctor. Calm down. Good morning. What is good about the morning? Mo fẹ́ kó jẹ́ inú mi ló máa ti kọ́kọ́ gbọ́ ní kó tó pẹ́ láti office. Anyways, wọ́n máa tó pẹ́ láti office nísìn pé office ẹ̀ ń jóná. Tó ń rán ẹ sí mi ni. Ọlọ́run jẹ́ kí mi rí rẹ̀ lágbára Ọlọ́run. Ó ṣe kúrò lórí fún mi jọ. Kemi, good morning. Kemi, calm down. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń sunkún? Wàhálà mi ti báwo? Fire bẹ́sẹ̀. Kemi, mo ń bọ̀ nsìn. Ẹjọ̀, mo ń bọ̀. Ṣé kò sí? Hello, sir.
máa fún bẹ́ẹ̀ ní kò sí yé ọmọ mi ò tó fún mi lọ. Badmus! 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 Ayedun, jọ Badmus ńkọ́. Ṣé bí ìwọ fò fẹ̀rẹ̀ wọlé ń sìn bí pé ò rí mi lórí ìjókòó ń bí tẹ́lẹ̀. Ayedun èmi ni. Well, anyways, má bínú ìyẹn òun ṣèsìn. Jọ Badmus dà. Well, Mọ́mì ṣubú lórí stairs. So, ó wà ní hospital pẹ̀lú wọn. What? Ó sọ fún mi pé ìyá ọkọ ẹ ṣubú lórí stairs ó dẹ̀ jókòó síbí. Ó ń jẹun. Kí ni kí n ṣe? Ìgbà tí kò kí n ṣe mí ni mo ṣubú. Ṣé kí n para mi ni? Ṣé kò para ẹni? Ọmọbìnrin, jọ ṣé wọ́n rán ẹ sí mi ni? Ṣé wọ́n rán ẹ láti wá bá ayé mi jẹ́ gangan ni mò ń béèrè lọ́wọ́ ẹ ń sìn? Àǹkí ni wọ́n ṣe ń bí. Ọ̀rẹ́, ìwọ ni mo wá béèrè kó tó di bó ṣàlàyé fún mi pé mọ́mí ṣubú lórí stairs náà. Ṣé bí wọn náà ti rí? Ṣé bí wọn fúnra rẹ ti fojú ara ẹ rí ìyàwó tí mo fẹ́? Mama bí ṣubú lórí staircase. My office is on fire. The whole building is on fire. Ìyàwó mi wà lórí ìjókòó ń bí. Ó pọ̀ sẹ̀sẹ̀. Ó mu drink oúnjẹ biscuit. Ṣé bí wọn náà ti fojú ara ẹ rí àbí? Kò sí wàhálà. Ọyà mi ti bá wo. Ọbádìdé náà wá kiri tá a rí. Òun ni mo wò pé kí wọ́n bẹ́ẹ̀ ní pé kájọ lọ sí station ká lọ report. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? Guys, bóyá kẹ́ má bọ̀dà nípa ọ́fíìsì tó wà on fire. And àbúrò tiwọ́ tí à ń wá. Ẹ má wulẹ̀ wá mọ́ cause ẹ lè rí. What? You come again tomorrow. Ẹ lè rí mọ́. No, kí ló mean now? Èmi tẹ̀ ń wò ẹ́, èmi rẹ̀ pọ́nbélé ni mí. Ṣé mẹ́rin nínú tán? Wọ́n ló dá lórí ẹ̀kọ́ kò yé mi o. Mo dẹ̀ wá láti wá dí òpin lẹ́yìn méjèèjì ni. Especially ìwọ Badmus. Tí mo bá ṣe tán pẹ̀lú ẹ̀, wàá rí ìgbẹ́ ńlẹ̀ àdèjọ owó lójú ẹ̀. Hold on, ṣé o notice pé èmi ni mo ti ra mi sí ẹ lọ́jọ́ yẹn? Jẹ́ kí n gbé ẹ kú. Ṣé o rí pé òun kọ́? You are very stupid. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni mo ṣe? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan? Kí ni mo ṣe kó tó di pọ́n da gbogbo orú sí rí àbáyé fún mi? Kí ló ṣe mí? Èmi kọ́ ló ṣe o. Èmi kọ́ ló ṣe. Ẹ̀san iṣẹ́ ibi èyí tó wù sí ẹni ìtàn. Òun ni mo wá gbà lára gbogbo yín. Ẹni ìtàn? Ṣé bàbá ṣe máa wò náà ni màmí? Bí mo ṣe máa wà rí tó jẹ́ pé ọmọ ọlọ́mọ ló máa gbóúnjẹ wá tá a máa jẹ tẹ̀dẹ̀ máa jókòó tẹ̀ ní ṣe nǹkan kan sí ẹja tó mọ ọlọ́mọ ń tà náà ló ń kó wá. Nǹkan tó wá ń kó wọ̀ náà là ń jẹ á tún ra gàrí wá á tún tẹ̀bà nínú nǹkan tó mọ ọlọ́mọ ń tà ẹja lásán tó mọ ọlọ́mọ ń tà ó fi wá ń bọ́ mi. Èyí tẹ̀ jókòó bí abiyamọ màmí ẹ̀ ṣe nǹkan kan sọ̀rọ̀ ibi tá a jẹjọ ọmọ èdè ó ti tó kọ́ ọmọ ìgan kó gbà wọlé ẹran gan òun sí mọ́ ẹran òun mi jẹ mọ́ ẹ màmí. Ọkọ mi má sọ̀rọ̀ báyìí ó sọ bá a mọ ìsàsọpọ̀ sú mi kódà owó tí mo kó fún oúnjẹ ta gan mọ́ mi kódà ẹni oyin tí kẹjà fún wá sanwó ẹja lẹ ní ìsàsọ fún ọ pé bóyá kò sówó tí mo fẹ́ fi lọ kẹjà ní kòrúmù bí èmi bá wà ìrètí ń bẹ Ọlọ́run ó ṣe tiwa ní dáadáa nínú ilé yìí. À ń torí ọjà níta ló ń jà lẹ́yìn kùlé òun ó mọ̀ pé torí ẹ̀ ní gbogbo nǹkan tí mò ń ṣe yìí no ó mọ̀ pé torí ẹ̀ ní nǹkan tí mò ń ṣe yìí ó kì í má mi ẹ má bínú kí ni kókó iléèwé tẹ ràn mí lọ kí ni kókó skul tẹ ràn mí pé mo wá kàwé mo wá ṣetán skul màá wá kó credential káàkiri pé ó kẹ gbà mí síṣẹ́ o ó kẹ gbà mí síṣẹ́ wọ́n wá ń bá mi sọ wọ́n ṣe mọ̀ pé country yìí ṣe mọ̀ pé àdán country tàwa yìí ṣe mọ̀ pé lórí burúkú làwọn ta fi ṣèjọba gangan kò yé yín kéèyàn sọ pé èèyàn fẹ́ lọ wáṣẹ́ mo wá fẹ́ ṣiṣẹ́ kí wọ́n sọ fẹ́ nìyẹn pé lọ mú ibi tó ti ṣiṣẹ́ wá rí ẹjọ́ ń bo ni mo ti fẹ́ ṣiṣẹ́ ṣe mọ̀ pé lórí burúkú làwọn ìjọba yìí mami ẹ wọ́n understand ibo ni mo ti ṣiṣẹ́ rí tó bọ́ ibo ni mo ti fẹ́ ṣiṣẹ́ nígbà tí mo kó léèwé tó gbà mí ṣiṣẹ́. gbogbo ẹ̀ náà ló ṣì máa dà sùúrù náà la máa ṣe àwọn tó ní kó lọ mú ìwé wá
àwọn náà máa padà tó sọ fún ẹ pé má mú ìwé wa mú wá bẹ̀rẹ̀ ṣe kò sí ohun tó le tí kò rọ̀ ṣé o mọ̀ wípé yìí máa padà dá fún wa ni ó yé mi ìwọ ṣàjẹ́ ká fi àdúrà ní kẹjẹ́ ká máa gbà o ẹ má jẹ́ àfàdúrà sílẹ̀ o ṣé orí bó ṣe wà yìí ibi tá jẹ́jẹ́ ẹ̀dí ẹjẹ́ máa jẹ́jẹ́ kò ló sùn. ká máa jẹjọ ọmọ ọlọ́mọ lọ. ìyìn sá sọ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n àgbọn nǹkan tí mọ́mì náà sọ sórí àwọn Yorùbá tí wọ́n sọ pé nísìnyí báyìí bóyá tí oyún bá dé bàbá bímọ ọmọ yóò tún kó nǹkan tí ó jẹ wá bóyá gbà tá a bá bímọ lówó òde síwọ̀ ọmọ. orí sọ ire kan kọlá wọlé ni Tóyìn ní. bẹ́ẹ̀ ni ire kọlá wọlé Tóyìn ni bó ti jẹ́ pé bàtẹ́ mi ń bọ̀ látòdì di ọ̀run mo kó nǹkan tí mo fẹ́ jẹ wá tó fi jẹ́ pé kò sí nǹkan kan tí mo kó dé ọ̀run náà tí mò ń jẹ nǹkan tọ́mọ ọlọ́mọ tó wá kó wá ẹja tó tún kó wá látọ̀run tiẹ̀ òun náà lèmi àti yín tó ń jẹ tẹ́ni ìjà máa jẹjà ẹ̀ lọ kí ló mọ ọlọ́mọ ń gbèsè. tẹ́ ẹ bá bímọ tó ń sìn ìwọ náà wà kú ibi tá à ń sọ ìyá ayé ẹ. ọ̀làwọlé lè Tóyìn mami a máa jìyà kú bàbá tó ra yìí ìwọ àti ta ló fọwọ́ má fọwọ́ kàn mí. kí ló wá ń ṣe látẹ̀ kí ló dé. kí ló dé kò ìjìnà náà ni. ẹ dákun ẹ mọ bínú ó kù díẹ̀ ó náà mo ń ṣe náà. ẹ má bínú epo fún tàkì mo gbé débi ó ti ń lọlẹ̀. ẹ má bínú ẹ jọ̀ọ́ mo ní pé ṣé ṣáwá nìkan ni àbí àti panla. méjèèjì ni o. méjèèjì. ṣáwá yẹn favourite mi panla máa fún àwọn aráalé. ó kù díẹ̀ kí ló sọ ọ̀rẹ́ mi ẹnu ẹgbẹ́ kí ló ṣe kó ló sọ dáadáa. ó rẹ̀ díẹ̀ ni. sẹ́ẹ̀rì àsìkò tá a wà yìí àsìkò àgbàdo kí ni ibà ó mọ̀ ń rìn káàkiri nǹkan ló ń sànù ni yàkẹ́ mọ̀ lo oògùn fún. hospital làwọn làgó ti ń bọ̀ ọmọ tó bá wá jẹ́ bàní náà ni ó bá dà ó máa ń convulse. bí kọ̀ǹfọ̀ èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. rárá adédè ṣubú àwa máa fọ́tọ́ lẹ́nu. wárápá náà ń pè yóò mọ̀ pé tó lẹ́nu báyìí kì í ṣe tó ń fọ́ ọ. ó wá síbi tí mi ò ti gbé dé mo ti gbé lọ lóyìnbó kò sọ hospital náà lórílẹ̀‐èdè áfíríkà ìta àti ìdè. ìlú òyìnbó lẹ́yìn sọ kódà kẹ́ ẹ gbé lọ lọ àfihàn lè rí nǹkan kan ṣe sí i. Really? ìbílẹ̀ náà máa ṣe sí i. ìbílẹ̀ mi ò fi tọkàntọkàn bá ṣe. tẹ̀rí tẹ́ bá ní pé tẹ́ bá sọ pé bóyá bíi tèmi bíi ti bò ìmú yín lọ sọ́dọ̀ àbúrò bàbá mi oníṣègùn ìbílẹ̀ ni wọ́n ó jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá tó bí bàbá ńlá kú bàbá ńlá wa ni. Really? kódà wọ́n ní àǹjọ̀nú gan ló fi hàn bàbá ńlá kú bàbá wa tá bá sì ti débẹ̀ báyìí nìsín kódà ó lè mọ ju bí nǹkan bí omi báyìí tán fún lọ yóò pòórá ni kó tẹ ní ṣe bí ẹni pé bóyá ó ní kọ̀ǹfọ̀ àbí kankan. concern tèmi ni pé wọn NAFDAC ò certify wọn àmọ́ nǹkan tó ń kó papọ̀. nàfi àbórí nàfi dàrú ni. a ní NAFDAC ó dáa mo ti gbọ́ ṣé wàá wá fún mi ní nọ́mbà ẹ̀ fún mi ní ìwọ ní fóònù. àmọ́ ni wọ́n bí ìfẹ̀fẹ̀ àwọn. èmi tó wá gbà yọ ìbáyìí wá ní. àkọsí nǹkan kan bí ooru bá mu ooru iná tí mò ń kù ni. ẹ mọ́ bínú ó ti da ó ti da. ẹ jẹ́ ẹnu dáadáa kó lè yìn. ẹ mọ́ bínú ẹ tẹ̀. bí mi ò bá lówó bó bá ní mi lówó mo mọ bó ṣe mọ ń yá káàdì ń yá. ẹ gbọ́. ẹ ṣé gan bàbá. àṣekágbá ètò ní ń bẹ lọ́wọ́ yín oògùn tó ń bẹ nínú rẹ̀ ọjọ́ mẹ́ta ni ó fi fọ́kọ mu. ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni yóò sì lò fún odidi ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀. ọ̀sẹ̀ kan wá ń bẹ nínú gbá ọwọ́ yín ẹ̀kan péré ni ó wẹ̀ ṣé wàá rómi tó fi wẹ̀ ẹ lọ lè gbé ẹ lọ lè dà sódò tí ń sàn. odò tó ń ṣàn. bẹ́ẹ̀ ni kò tún gbúrò rẹ̀ mọ́ láé láé. ẹ ṣé bàbá adẹ̀wà ní ká wá da yín lọ́lá ẹlẹ́ẹ̀gbowó ọ̀nà wo làá mọ̀ tá fẹ́ fi ṣe yín lóore báyìí. àgbà yín ò túbọ̀ sọ̀rọ̀ bí èwe àwo wárápá kan ò gbọ́dọ̀ gbowó bẹ́ẹ̀ ni àwo wèrè kan ò gbọ́dọ̀ gbóbi ọ̀nà tí ẹ lè gbà san oore yìí ó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ yín yé mi bàbá. ifá kan ló ní orí pẹ̀lú orí wọn ló di kése àyà pẹ̀lú àyà wọn ló di kàrà àtẹ́lẹsẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ó di pẹ́bẹ́pẹ́bẹ́ ó di fáfún kékeré òun pẹ̀ rí tí yọ̀ láwùjọ ayé. pẹ̀lẹ́ ó ṣe ìwọ náà rárá sórí tí bá ní pé kí n
Sorry tó ṣe mí kí n sọ fún ẹ. Mi ò mọ nǹkan tí mo lè ṣe. Ó ṣe gan ni o. Ó ṣe gan ni. Ọlọ́run bá ló lọ pẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ní ká mọ̀ fọpẹ́ fún kì í ṣe Ọlọ́run. Mo dààmú. Mo máa dààmú. Owó tó ti kó lọ ló ń lọ lọ́nkàn yìí. Wẹ́rẹ́ tí ò ná mi pé 1,000 naira. Ó ṣe. Ó ṣe. Jọ tí n bá wá ní kí n ṣèrànlọ́wọ́ fún ẹ. Látọkàn ẹ wá kí ló rò pé mo lè ṣe? Sẹ́rí ọyẹ́ tí mò ń gba ẹ̀gàn títò torí ọrùn tó mú tàn kódà ó ń tara ní yeyeye láìsí pé wọ́n yẹn wá lọ́rùn àpáàdé. Èmi ṣe tèmi fọ́nà ni ò nídìí ní kẹ̀sì ìrànlọ́wọ́ kankan. Rárá má ṣe bẹ́ẹ̀. Mo ń láti látọ̀dọ̀ mi sọ́dọ̀ ẹ̀. Mo ń láti san ẹ lóore. I insist. Dá tó bá ti jẹ́ èèyàn mi, bóyá kẹ́ bá mi ṣe ọkọ mi ni mo fẹ́ kẹ́ bá mi ṣe lóore. Ọkọ ẹ. Irú obìnrin tí ẹ máa ṣọ̀wọ́n. Kí n ṣe ọkọ tí ẹ lóore. Bẹ́ẹ̀ni, ẹ mọ̀ pé tẹ́ bá ti sọkọ mi lóore, èmi náà lẹ sí lóore. Látìgbà tí ó ti parí iléèwé gíga kò síṣẹ́ kò sí kankan. Tẹ́ bá sì ràn lọ́wọ́, yóò bá èmi náà torí yóò mọ rí nǹkan fi sí tábìlì fún mi láti jẹun. Kí n ràn ọkọ ẹ lọ́wọ́. Ó dẹ̀ wá láti inú ẹ. Dáadáa. Èèyàn dáadáa lọ́kọ mi. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé kò ní lè ṣiṣẹ́ lọ́dọ̀ tèmi. Èèyàn gidi ni. Mi ò jiyàn. It's alright. Màá ṣàlàyé fún ẹ. Ṣorí women all over the world, we are wired the same way. À ń fẹ́ bí Ọlọ́run ṣe dá wa bákan náà ni. Tó bá ti di pé ìwọ ló jẹ́ kí n mọ̀ tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi nǹkan mi ló máa rò mi ò dẹ̀ fẹ́ dalé ẹrú. Ó dẹ̀ tọkàn ẹ wá kó fẹ́ kí n ràn ọkọ ẹ lọ́wọ́. Àwọn tọkùnrin yan dáadáa ní onífẹ̀ẹ́ mi náà sì nífẹ̀ẹ́. Ọ̀dà nǹkan tí máa ṣe ni pé máa fún wa àtọkọ ẹ ní check 50 million naira. Kí lẹ wí? Check 15 million naira. Ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún. Mílíọ̀nù náírà. Bẹ́ẹ̀ni. Ẹni ìtàn jí. Àlá ló ń la ló jí. Ò lálàá. Ọkàn mi yọ̀ǹda. Mo fẹ́ jẹ́ kẹ́ wá established. Orí tó ṣe mí orí àìnígbàgbé ni. It's all right. Àbòdìdí tó lókun, àbòdìdí tó lọ́sàn. Ajé ògógó ní sọ yóò fi lè yín ṣe bùgbé. Èsì mo dúpẹ́, a sì lóhùn dáadáa. Àjọ ọmọ yín lọ́wọ́. Má sunkún. Oyè mi lè ní o. Wọ́n máa jẹ́ ń fún ẹ ní. Irọ́ ó yá gbà kó fi ṣe owó ọkọ̀. Ó ń tọ́ sí lélẹ̀. Fi ṣòwò ọkọ̀. Agánrán. Fi ṣòwò ọkọ̀. All right. Ó ṣe. Ọkọ mi ẹ dákun ẹ wúwọ́ yín kó lè mọ̀ kó ń jẹun lè mọ̀ lọ tìrìnrìn. Èyí nífẹ̀ẹ́ sí kẹ́ mọ̀ jẹun láì wúwọ́. Ó dáa kéèyàn mọ owó kéèyàn tó jẹun torí àwọn fly gents mi. Mo sáwọn pé kì í ṣe flagy oògùn dàgbé. Èmi mọ̀ pé kì í ṣe àmọ́ torí kéèyàn mọ̀ bá ní kọ́lẹ́rà kẹ́ mọ̀ bá mọ̀ sunú. Ó dáa kẹ́ wúwọ́. Mo ti fọwọ́ mi nínú washing base láti kó tó di pé mo wọlé so everybody tó wà mí náà ló ti fọwọ́ náà. Ṣé kíní tó jẹ́ pé balùwẹ̀ ló yẹ kó wáyé mọ́ tí ń ṣe ń bi balùwẹ̀ náà ń fi sí i. Dìde jókòó fọwọ́ tó wà lẹ́nu. Ìwò ike ìsanwó náà pélé ká ní ike ìsanwó lẹ lò ní ìsinmi kí ni wọ́n mọ lọ tìrìnrìn. Ẹ lẹ bọ́dà bọ́dì. Mọ́ mi ẹ tẹ àmàlà ń dáadáa kó ẹ rí bí mo ṣe tẹ̀ yóò lọ ni. Àmàlà yẹn gbóná ṣe ló ń gba ogun lára mi àmàlà gbóná àmọ́ gbógun. Má fàṣọ kó wọ̀ máa rí. Má bínú ọkọ mi. Sọ ń gbádùn oúnjẹ. Má fàṣọ kó wọ̀ máa rí. Mọ́ mi ẹ ti kó gbogbo ẹran jẹ tán láì ṣe kọ̀lọ̀kọ̀lọ̀. Ó yẹ wọn kò gbá kó pọ̀ gan-an. Kí ló dé gan-an? Èwo ni pẹ̀sà ipòṣù ìpẹ̀kẹ̀ tó tẹ̀ ìjà rí mú mi tó bá mú gbogbo tó ń já sínú oúnjẹ tá fẹ́ jẹ.
ẹ wò ó aṣọ tó túbọ̀ wo bóyá kò sọ fún ìyàwó ẹ̀ kó lọ sí rúùmù lọ jẹun ó fún wa láyè ń bí báyìí kárí ibi jẹun wa gbádùn kó má rìn wá láyà kó má jà bẹ̀rẹ̀ sí níbì. ẹnìtàn díẹ̀ ẹnìtàn ṣo lè ṣe wípọ̀ kan fún mi bí oúnjẹ lọ sí sitting room kò lọ máa jẹ. kò sí ogun ń mọ̀ lọ mo wà rùn. kò ń ṣe sitting room bíbá ni mo sọ sitting room ti inú lọ́hùn. kódà bó jẹ́ kò lè máa lọ. ìfẹ́ ni ọkọ̀ lólówó rí ayọ̀bùrà bọ́ọ̀dẹ̀ rẹ̀ ẹ̀yà wa ọ̀rẹ́ mi kílẹ̀kùn mi. kí ni. mo fẹ́ ní kí n fẹnu kàn yín lẹ́nu ká lọ́ mọ́ra wa ká ṣe bí ejò ká lè ṣe bí àfòmọ́. ẹnìtàn ó ń jẹun lọ́wọ́ náà. aláì àmàlà tewédú ìyá wa kò ní. abẹ fẹ́ràn kí n ẹ má bínú nígbà fẹ́ pọ̀ mọ́nú ọbẹ̀ ǹdẹ máa ń la ọbẹ̀ ayẹ. ọmọ gbé gbogbo ẹgbẹ kó tẹ gbé gbogbo ẹ máa lọ àbí kí ló dé gan-an. ẹ má bínú. ayé o ó dàgbọ́n jẹ wọn. tún lè bá ẹ sọ̀rọ̀ ni ìtàn fílẹ̀ ilẹ̀ kò bomi lẹ́yìn fílẹ̀ ilẹ̀ kò bomi. wọn ò sí dáadáa ní bàdá bọ́ọ̀dì ẹ kú jókòó. ọ̀rẹ́ o ti rí àwọ̀ ṣiṣẹ́lì. bí ẹni pé ọmọ tó wà lọ́kàn mi àfi bí ìgbà tó bò mí lójú látìgbà tí mo ti rọ ọmọ náà èmi ò mọ̀ pé bó ṣe rí nì ẹ̀ gera yín rárá ẹ̀ tí ẹ̀ jọra yín rárá tó bá ń sọ 5 and 6 kò tiẹ̀ ti ń bẹ̀ rárá. wọ́n mi ẹ̀jọ́ ń jẹ yín. ọ̀rẹ́ fọ̀rọ̀ kan jẹun lẹ̀ wọ́n bẹ̀ sọ̀rọ̀ gidi òun sọ pé wọ́n jẹun ohun tí ò da náà jẹ́ ká sọ síbẹ̀ kó dẹ̀ mọ bẹ́ẹ̀ ó bìlú ẹ̀ to be candid ó dẹ̀ ní kán máa jẹun lọ kò kàwé kò tún mọ́ra mú oúnjẹ yìí nìkan náà ni òun náà ló tún ṣe bàṣàbàṣà yìí ó jẹ́ wá yàrá kan fún tó máa sùn ní tó máa sùn lẹ́kùn lè ń bẹ̀ yẹn. àbàṣà náà ló tiẹ̀ fi gbogbo ẹ̀ ṣe kọ́rẹ́ olúwẹ̀ tiẹ̀ lọ wá sí bíbá yìí kọ́tẹ̀lì wa kọ́rẹ́ gbogbo ilé tó ṣe àbẹ́ tó dẹ̀ mú kó tó fẹ́ dùn sí i. wọ́n gbé wa lọ sí tí èmi ò lè jẹ́wọ́ imú. ó bẹ́tà ká máa lọ sí tí o. ṣé ojú ọ̀pọ̀ wa òkè màmí sọ̀rọ̀ wọn náà lẹ́yìn sọ̀rọ̀ náà. ṣé kí n má sọ̀rọ̀ ni àbí mi náà ní jẹun ni ṣé oúnjẹ náà kọ́ la lè jẹ́ bíbí ìta gbélé yìí. kí ló dé ìbàjọ́ wa ń bí ní ọjọ́ ṣojú wa ni. a gbé wa lọ sí tí. mọ́mí ẹ má sọ wá. kọ́ má lo wà báwo ṣé èmi ò sí bí ni. ọmọ pọ́yè kejì ẹ ni ọmọ mi. àjọ wà ní nǹkan tí ò dá máa sọ̀rọ̀. jọ̀wọ́ gbé wa lọ sí street ká lọ jẹun jàre ó tẹ̀ ti yọ lẹ́mìí mi. torí pẹ́ni ta ṣe lóore tí kò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ọ́ni ẹni tá ṣe lóore tí ó dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ọ́ni àwẹ̀ rántí oore. kí ni gbogbo rọ́bìṣì yìí náà kí ni gbogbo rọ́bìṣì yìí náà kí ni gbogbo rọ́bìṣì tó ń bá mi ṣe yìí náà. balẹ̀ mi kà ó. jọ kí ni gbogbo rọ́bìṣì yìí náà. ṣé kí n fún yín lómi tútù kẹ wálé kẹsì tó dá. tó bá jẹ́ pé mi àtàwọn ọ̀rẹ́ mi lájọ ń bọ̀ ń sìn tí mo ṣe máa bá ẹ tó máa sun orun kú tó máa sọ fún mi pé ó sùn síbí òun náà ni tó máa gbé gàrí sẹ́nu tó máa bẹ̀rẹ̀ sí ní ọrùn orí burúkú nínú ilé mi ṣé bó ṣe máa ṣe ní àbí. báyìí mi má bínú bó lọlẹ̀. oh my god. ẹni sùúrù ṣé tí mo bá ti fi ice block mu gàrí ó mọ ń ṣe kí ni mo sáré sùn ọ̀nà aláìmọ̀ ti gbàgbọ́ aláì. ṣé nǹkan ṣùrí ẹ ni ṣé ò gbọ́n ni ṣé wọn kọ́ ẹ ṣé ò lẹ́kọ̀ọ́ ni ṣé tí o bá ti ń bírò òkè mọ̀ pé òkè inú ń bíyàn nǹkan tó ń ṣe ò dáa ṣé kò sínú rúùmù bẹ́ẹ̀ tó bá fẹ́ sùn ni. lóòótọ́ ní ìjiyàn pé kan tí mo ṣe ò dáa ṣé mo àwọn àtẹ̀yìn mo ń jẹ yín sí nítorí bẹ́ẹ̀ kéèyàn sọ pé èèyàn fẹ́ yọ eyín mo bínú. oorun tó sùn lọ yẹn ló máa sùn délé yín oorun tó sùn yẹn tó bá ti ṣọ́ra ó máa sùn dojú kú because owó oṣù tó sọ fún mi pé ó sùn mo ń sọ nǹkan fún àwọn sọ fún mi pé ó sùn lọ ṣé kò sí bẹ́ẹ̀dúrúmù bẹ́ẹ̀ tó bá fẹ́ sùn ni. ó dẹ mo bínú
ṣé ẹ̀bà lẹ fẹ́ àbàmàlà. ṣé ó jọ pé mò ń bá ẹ ṣeré lójú ẹ ni. ilé ìṣeré ilé ìrìnrìn tètè ń jọ Fádèyí olóró ìrìn ń kebinú báyìí ló lè mú bọ. ọ̀rẹ́ ti yé mi ó yá wọnú ilé yẹn lọ kó lọ kó ẹrù ẹ kó kúrò nílé mi sínsìn. ṣé bá mi ra sọ mí ní kí n lọ káwọn èyí tó wà nílé tọrọ. bó ni mo ti pàdé ẹ̀ náà bó ni mo ti rí ẹ nílé ayé mi náà ó ń frustrate mi ìwọ ọmọbìnrin ṣé tí n bá bẹ̀rẹ̀ ra aṣọ bọ̀ ṣé ibi tí mo máa sọ fẹ́ pé kó wọ́n lọ kó ẹrù ẹ̀ kó kúrò nílé mi kó máa lọ lẹ́yìn. orúkọ Jésù ànílò ogun nira orúkọ Jésù ogun nira olúwa. máa jẹ́ lójú ó dàbí kó rò pé mò ń bá ìṣeré ni. orúkọ Jésù gbogbo ẹ̀mí èṣù máa bọ́ta. ọkọ mi dédé náà rẹ̀ bó ti yé mi máa jẹ́ kó mọ̀ ṣé o sọ pé o fẹ́ rí wèrè wà á rí wèrè ìwà ìtàlẹ́jọ́ sí. ilé ìfẹ́ ló yẹ ká máa ṣe. ìwà ìtàlẹ́jọ́ sí. ìwà ìtàlẹ́jọ́ sí. ó yá máa ra lọ bó ṣe. ó dá ojú nífẹ̀ẹ́ wa. tó máa bí ẹ̀rí fọwọ́ kàn mí ṣé kò ń ṣe ẹ ni. ìfẹ́ bí jí òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti tẹ̀ wá. ìfẹ́ tó tọrọ mímímí ìtàbàwọ̀ ayé kò lè bàjẹ́. orúkọ Jésù ìgbógun èṣù nípa mi fi bú. ọjọ́ orí pẹ́ aṣèrè gbàgbé ara tù ẹ́ tán ó nà ká ibi sẹ́ni ṣe ẹ́ lóore ó ti gbàgbé pé ẹ̀san àké ìgbẹ̀yìn lójú ẹ̀san àké aṣèrè ó gbàgbé ọjọ́ orí. wọ́n ti bẹ̀rẹ̀ ṣá orí tí ẹ ló bá wọn wá kú o. ẹ̀san àké ìwọ aṣèrè ó gbàgbé ọjọ́ orí. ilé mi bá dé nìyẹn ó tẹ̀lé mi síta. báwo làwọn obìnrin ṣe máa ń hùwà báyìí? ẹ̀wọ̀n ṣé a lè rí èèyàn kan tó máa wá wò yín ní hospital mi? ọ̀sán àwọn ọlọ́pàá tó gbé yín wá ló ní kí n bẹ̀rẹ̀ o àti pé condition yín ṣe rí a need láti rí èèyàn kan. Mama ti sìnkú èèyàn tí ó kú fún mi bí bàbá àbúrò màmá mi ni ó wà nílùú Àtẹnìtàn. Doctor! Àtẹnìtàn. Doctor! Doctor! ẹ hùwà tó tọ́ ọmọ ènìyàn ẹ hùwà tó dára torí pé láyé yóò lọ bí ọ̀pá ìbọn bó bá fi síwájú a tún fi sẹ́yìn ní àní bó fi síwájú yóò tún fi sẹ́yìn o ohun tó bá ṣe là ó sọ. àti lóòzẹ̀ ọ́. Here's what we're gonna do. Just take her to the morgue. Come on, Pafide, for them to come and check on her. Since that to my claim, come below the morgue. Do the necessary things you need to do. Alright, sir. Do that right away. I'm out. ẹ tètè wí fẹ́ni tó dúró pé kó dúró re ẹ bá mi tètè sọ fẹ́ni tó rìn pé kó yá rìn tìfúnra torí pé ayé yìí ti dògbò ó ti dògbò òǹrè bí àná. ẹ wo kò dẹ̀ sí àrà tí mi ò ní fi gbogbo yìí. jọ torí ọlọ́jọ́ ẹjọ́. Ibo ni ẹnìtàn wà? Mo ṣe fẹ́ láti gbéra mi lọ́wọ́ láti ọ̀gbìn gbogbo nǹkan tó bá fẹ́ gbà máa fi bẹ́ẹ̀.
Tẹ́bádé sáré. Ẹ̀rẹ́ ni tó ń bọ̀. Sá what? Ẹjọ́ ṣẹ́ni tó ti kú ni. Tó ti kú. Ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́. Ẹjọ́. Àbáwọ̀ kan ṣe sí. Ìgbẹ̀yìn lójú ẹ̀san àké àṣírí ẹjọ́ ìgbẹ̀yìn lójú ẹ̀san àké. Gbogbo ẹjọ́ ọ́fíìsì jóná a tún wà mọ́ iṣẹ́ ìyá ti ṣe ilé ìdán tó ẹ torí Ọlọ́run ẹjọ́ mà ẹjọ́ ibùtọ̀ náà ẹjọ́ a ní ṣe bẹ́ẹ̀ wọ̀ ẹjọ́. Kristi Olúwa àti olùgbàlà wa. Torí pé láyé yóò lọ bí ọ̀pá ìbọn. Arákùnrin, bí mo ti ń gba àdúrà fún yín, Ọlọ́run mú mi rin àwọn ìrìn àjò kan lórí ọ̀rọ̀ ayé yín. A sì mú mi rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣókùnkùn sí ẹ̀yin fúnra yín lára. Ọlọ́run jẹ́ kó yé mi wípé ẹ ti rin àwọn ìrìn kan tí ò yin Ọlọ́run lógo, tó ń fa àwọn ìjìyà tó ń dé bá yín. Bíbélì sọ wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù ẹ̀. Àwọn ìgbésẹ̀ tí ẹ gbé sẹ́yìn ó fà ó jẹ́ kí ayé yín ó súnkì. Ìlérí ò ṣẹ, gbogbo nǹkan dojúrú. Ẹ ṣàkàndàyàbá. Ẹ ṣàánú mi. Ẹ dìde. Ọ̀rọ̀ Ọlọ́run jánu ẹ jẹ́ n wà báyìí. Nǹkan ti bàjẹ́, nǹkan ti dojúrú. Gbogbo nǹkan ti tán láì tí kú mi. Wọ́n ti gẹ́sẹ̀ máa mi. Ẹsẹ̀ má jẹ́ ó bàjẹ́ jù báyìí lọ mọ́. Ẹ bá mi bí Ọlọ́run kí ni àwẹ̀ wo ni mo fẹ́ gbà. Àdúrà wo ni mo fẹ́ ṣe, ẹ̀yàn fún mi mo máa ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó máa ṣe o. Ẹ̀yin náà ìwò bẹ̀ ṣe ń tẹ́wọ́ pẹ́ tẹ́ ń tẹ́wọ́ pẹ́ báyìí. Àti ìwé tán ẹ ti ń kúnlẹ̀. Ìgbà tí ẹ bá ti forí jálé agbọ́n tán ẹ mọ̀ ọ̀dọ̀ Jésù. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ Ọlọ́run ò gbà bẹ́ẹ̀. Lóòótọ́ Bíbélì sọ wípé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, èmi ò fún yín ní ìsinmi. Ṣùgbọ́n àwọn táìmù tó yẹ kẹ́ ẹ mọ Ọlọ́run ẹ ò mọ Ọlọ́run. Ẹ wá wá ń sìn báyìí, wá ń kúnlẹ̀, wọ́n ti gẹ́sẹ̀ mọ́ mi, ẹ wá ń tẹ́wọ́ pẹ́ ń tẹ́wọ́ pẹ́. Ṣàánú mi, bá mi bí Ọlọ́run. Á bẹ̀ Ọlọ́run. Á bẹ̀ Ọlọ́run. Ṣé rí kò sí ogun tó lè le tí Ọlọ́run ò lè ṣẹ́. Bíbélì sọ wípé ké pè mí ní ìgbà ìpọ́njú, Psalm 50:15. Ó ní ké pè mí ní ìgbà ìpọ́njú, èmi ó gbọ́ ẹ padà wá yìn mí lógo. Ẹ ṣe lè padà yin Ọlọ́run lógo. Ọ̀rọ̀ yín ò tí ì kọjá ìfaradà. Ó kàn jẹ́ wípé ibi tẹ́ ẹ ti fẹsẹ̀ kọ yẹn náà lẹ ti máa padà dìde. Ṣé rí tí ènìyàn bá ṣubú ní ìgbà míì tó bá ń dúró kán kí òun pẹ̀lẹ́ ó ṣeéṣe kó má tètè dìde. Bẹ́ẹ̀ ni ibi tí ẹ ti gbà ṣubú yẹn náà lẹ máa gbà dìde. Ìyẹn ni wípé ṣé rí tí arábìnrin bá kọ̀ jálẹ̀ póun ò ní fẹ́ yín mọ́, tí ò bá yín gbé títí dọjọ́ alẹ́, ẹ wo mi ò ní tàn yín. Ọ̀rọ̀ Ọlọ́run ò kì í yí padà. Bí ayé yín ṣe máa wà ló ṣe wà yìí. Àyàfi tí ẹ bá rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Ní ìgbà náà ni àlàáfíà tún lè dé bá yín, kí ìtura ó sì padà wá bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run tó ń gbénú afẹ́fẹ́ pitú yinmuyinmu alágbára ńlá jùbùjùbù, olújimirin ayé àjàjimirin ọ̀run, Ọlọ́run tó dá ikú tí ikú ò lè pa, ràkàndá yaba máa santa yabo. Ọlọ́run ọmọ yín wólẹ̀ ní abẹ́ àgbélébùú lórúkọ Jésù. Ọlọ́run ẹ ṣàánú fún un. Ọ̀rọ̀ yín sọ wípé àánú ṣògo lórí ìdájọ́. Ràkàndá yabo máa santa yaba. Ọlọ́run ẹ ṣàánú fún un. Lọ́wọ́ gbogbo tí ó ti kó ara rẹ̀ sí, gbogbo jàǹkárì wáyé Olúwa jọ̀ọ́ gbiná sọnù. Èké máa yaba máa santa yabo. Ọlọ́run jẹ́ ó padà rí ògolo. Ọ̀rọ̀ ayé ẹ̀ jẹ́ olójútùú. Kábíyèsí Olódùmarè. Radiator ayé yín ti gbẹ. Mo rí pé orí yín feruku. Ayé yín ti ṣe overheat. Orúkọ Jésù, Ọlọ́run ẹ tú wọn sílẹ̀. Olúwa ẹ tú wọn sílẹ̀. Lórúkọ Jésù, Olúwa ẹ tú wọn sílẹ̀. Ẹ jẹ́ káyé rẹ̀ ó gba òmìnira. Ẹ jẹ́ káyé rẹ̀ ó gba òmìnira. Ọlọ́run ẹ jẹ́rìí agbára yín. Bàbá mi ẹ jẹ́rìí agbára yín. Ẹ jẹ́ kó rí ọ̀nà lọ. Gbogbo agbára tó sùn gbà yín níta Ọlọ́run ẹ fi iná tú wọn ká. Kí ẹ rí ojú rere Ọlọ́run. Kí ẹ rí sí ènìyàn. Ó di àṣẹ oge máa ń jẹ̀mú. Ohunkóhun ò ní yí padà.
Jésù Kristi. Rere ló pé láì. Ebi ti ń pa mí. Ẹ̀wọ̀n ọmọ bọ́n ṣe rọ̀ kalẹ̀ bí ló ń pa wọ́n. Uber tí mo order tí n bá débẹ̀ lọ máa sọ owó. Kí ló dé tí ẹ bí wa nígbà tí ẹ mọ̀ pé ẹ lè ṣe ìyá àti bàbá fún wa? Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Why? Over introduction Arawa. This is my new friend. She look beautiful too, right? Very beautiful. I'll be the happiest guy until Adebayo Galati dates me. I really love her and I'm serious about her. Lade stubborn gan. Permission to sit with you guys. Permission granted. My name is Bamidele. Allah Shebiko. Amazing. Ọkùnrin kan náà ló ṣáṣì máa fẹ́. Ìyẹn fún ẹni tó bá fẹ́ marry. You raped her. Kò yé mi killed her. Bàbá yẹn ti parẹ́. Bàbá Bọ́lá. Má jẹ́ kí n bínú sí. Mama, where the money? Ó lè gangan hand robbers. Wọ́n gbé bọ̀dá ní. Ẹ lù wọ́n pa. Kẹ̀dá wọn sún wọ́n. Ó lówó mo fẹ́ gbélé bàbá. Jídó òde ìṣòlẹ̀ ebi ló pa. Ọmọ ta mi ò, mo ní bẹ́ẹ̀ bá dòdò, ẹ má máa gbé mi lọ o. Èyí o, torí pé ní ta ṣe lóore tí kò dúpẹ́, ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ní. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ní. Àwẹ̀ rántí oore ọjọ́ oore pẹ́ aṣiwèrè gbàgbé ara tù ẹ́ tán. Ọ̀nà ka ibi sẹ́ni ṣe lóore.